tó yẹ̀yẹ́ kí ló tí o bá ti pè mí kí n bẹ wá lọ́ọ̀yà àwọn wá sọ pé bàbá ó ti lọ àwọn ní ó ti lọ wọ́n ní àwọn ò bá má lọ bẹ̀bẹ̀ bóyá yẹ̀yẹ́ yẹn ni mo rí wọ́n ní kí ló kọ àfáà yẹn náà òun ìsájàmù àwọn làwọn wá dárúkọ àfáà yẹn fún bàbá owó máa gọ̀ yà àwọn wá dárúkọ àfáà yẹn bàtà àwọn wá dárúkọ àfáà yẹn wá ní àfáà tó dárúkọ yìí ó dàbí pé mo rí lẹ́tà ẹ̀ lórí tébù mi wọ́n kọ orúkọ àfáà yẹn síbẹ̀ mo rí lẹ́tà tó wá fún ìrànlọ́wọ́ tí o ní nọ́mbà àfáà yẹn lọ́wọ́ ó ní yẹn ó yá fún mi nọ́mbà ẹ̀ ó wá gba nọ́mbà àfáà yẹn lọ́wọ́ Ustaz Jamiu ẹ dákun èmi tí wọ́n sọ pé true Ustaz Jamiu ló fi mọ true Ustaz Jamiu ló fi mọ bàbá ọgbà àgbẹ̀ tí wọ́n á parọ́ ni ó wá gba nọ́mbà yẹn ó wá pe àfáà yẹn wá pe Mọ̀ránà yẹn pé sàlámù alaykum ẹjọ tẹ́yìn náà ń pé ẹ̀yin lẹ̀ ń jẹ́ àfáà Mọ̀ránà òun ní yẹ́ ẹ̀sẹ̀ mi ní Mọ̀ránà ẹ dákun èèyàn tó ti lọ submit lẹ́tà sí orí tébù ẹnìkan for example sí kí ẹ lọ submit lẹ́tà sí orí tébù president fún approval tí president wá pè fún ẹ rẹ pé mo gbọ́ mo rí lẹ́tà yín mo gbọ́ pẹ̀yìn àtọmọ kan jọ ń fa nǹkan kan ọmọ kíní kan kí lẹ́ni máa sọ bàbá yìí tó máa sọ ní pé bàbá ṣe ti rí ọ̀rọ̀ tẹ torí ẹ̀ pé mi ẹ̀tẹ̀ kan gbìyànjú lẹ́nà ọ̀pọ̀ fún pé wọ́n pè yẹn lásán tó lẹ̀ tí ní lẹ́tà lórí tébù ọ̀rẹ́ bí tẹ́lẹ̀ tí wọ́n ti mọ́ra tẹ́lẹ̀ ọ̀pọ̀ fún wọ́n pè yẹn lásán ó náà kí iṣẹ́ Jamiu ní ẹtì bẹ̀ ó dẹ̀ gun iṣẹ́ ti àbàbá lẹ́tà mi wà lórí tébù yìí èmi sọ pé máa lọ ní o lẹ́tà mi wà lórí tébù yìí ẹ̀yin ẹjọ́ a ní ìdìwọ̀n lọ́wọ́ yín ni a ní ìbára dá sí kinní kan bí bàbá yẹn bóyá wọṣẹ́ nìyẹn true bí bàbá yẹn gbà wọṣẹ́ nìyẹn so that now mo fi proof pé bàbá yìí ti mọ Ustaz Jamiu tipẹ́tipẹ́ kó tó mọ Àmùdá Yusuf Àmùdá tó wá mọ̀ yìí òun àti Jamiu wájọ nínú misunderstanding pẹ̀lú bí a ṣe pariwo tó gbówó ẹ̀ ṣe clear pé wọ́n fẹ́ ṣàbòsí Ustaz Jamiu ni tó bá pẹ́ àgbàlagbà dáadáa tó ń tún nǹkan ṣe ni tó bá pẹ́ àgbàlagbà dáadáa tó ń tún nǹkan ṣe ni kí ló pọ̀jù kó pe àwọn méjèèjì sínú ọ́fíìsì ẹ̀ kí ló pọ̀jù kó pè wọ́n sínú ọ́fíìsì ẹ̀ kó bá ní pé dá Jamiu dá ṣé òótọ́ ni Àmùdá ṣe nǹkan báyìí fún ẹ ó dá fi yá mi yọ̀ǹda fún mi jọ yọ̀ǹda fún Àmùdá ìwọ náà má lérí mọ́ ń ta bó ṣe ń lérí yẹn kò dáa ó dáa ó ṣe ẹ̀yin méjèèjì inú ọ́fíìsì mi lẹ́jọ́ wà yìí inú ilé mi lẹ́jọ́ wà yìí ẹjọ́ nítorí tọ́lọ́rin méjì ẹ jẹ́ kàlàáfíà jọba tó wá pé ẹni tó ń tún nǹkan ṣe ni ẹ lọ mọ́bi tó ti ṣe irú ẹ̀ wà láàrin àwọn méjèèjì wa kàkà kó ṣe irú ẹ̀ ó lọ gba SAN fún Àmùdá ó gba SAN fún Àmùdá láti máa fi bá Jamiu jà kí ló ṣe yẹn ó dá wàhálà alẹ́ sínú òlù wàhálà yẹn dẹ̀ ń lọ wàhálà yẹn dẹ̀ fẹjú sí ó dẹ̀ ń sọ́pọ̀tì ẹnìkan lórí ẹnìkan ó di mélòó ó di méje ni máa ka o tẹlẹ mọ̀ pé àbáyẹn kò ń tún nǹkan ṣe àní kó lọ mú fídíò ibi tó ti pè wọ́n papọ̀ wá rí tàwọn wá nìyẹn o ẹjọ́ bá sọ tèmi àti Ṣẹ̀kíyù gbogbo ayé mọ̀ pé màá Ṣẹ̀kíyù àgbàtara wa àdẹ̀lẹ̀gbàtara wa bá ṣe wà yẹn àlègbàtara wa àgbàtara wa àlejò rẹ ok Ọlọ́run wá lu bàbá yìí ó ti ra property fún Ṣẹ̀kíyù ó ti ń bá Ṣẹ̀kíyù ṣe ó dẹ̀ mọ̀ kí mi wà lórí mídíà mi èmi ń fáyà lọ́ntẹ̀ mi ò ràn anybody wà lórí ok fún ààrẹ ló wá pè mí fún ààrẹ ló pè mí ní September last year ló pè mí mo ti sọ bó ṣe pè mí ó pè mí pé ọ̀kan lọ́mọ kí n wá mo dẹ̀ lọ rí ẹ̀ báwo la ṣe máa ẹ bá rẹ tẹ love like and share mẹ́kan flag program ẹjọ́ ó wá pè mí mo lọ bá ẹ ó ní báwo la ṣe àlàáfíà ṣe máa jọba mo á fún ẹ ní option bá àlàáfíà ṣe máa jọba ni pé tẹ́lẹ̀ kàlàáfíà jọba ẹ jẹ́ kí gbogbo wa lọ tọwọ́ bọ̀wé àlàáfíà pípẹ́ àní búra wa mọ́ tẹ́lẹ̀ bó àwọn fake page tẹ́lẹ̀ tí wọ́n ń ta àwọn fake page yẹn abẹ́ gbogbo wa ló wà gbogbo wa abẹ́ gbogbo wa ni àwọn fake page yẹn wà tálàfíà bá ti jọba láàárín wa gbọ́n fake page yẹn máa dákẹ́ mo ní ṣùgbọ́n mo ní Saheed tá à ń sọ ìkò ní gbọ́ kò ní gbà torí pé ó sì ní mission tó fẹ́ ṣe ṣùgbọ́n náà ta lè fi káńkà kínní ni pé ẹ jẹ́ kí gbogbo wa lọ tọwọ́ bọ̀wé pé àní ta síra wa àní búra kúrò kó wà lórí ọwọ́ ẹ̀ à ń ṣọ̀rẹ́ tẹ́lẹ̀ ká má ta síra wa ọ̀hún kájọ ṣẹ̀rẹ́ náà but àlàáfíà máa jọba
ṣé dákun irú tí mo sọ yẹn sẹ́ni tó fẹ́ parí ìjà lóòótọ́ lọ́gbọ́n lóòótọ́ lódodo ló fẹ́ parí ìjà o ṣé ohun tí mo sọ yẹn jọ tó tọ́ lọ́hùn ṣé solution wà bí àdìgbò solution bẹ́ẹ̀ ẹ bá mi type lọ́gbọ́n lóòótọ́ ẹni tó fẹ́ parí ìjà gangan ni o tó fẹ́ parí ìjà lóòótọ́ o tó fẹ́ parí ìjà tó yẹ kí bẹ́ẹ̀ o ní even mind very simple arithmetic na pé ok àwọn méjì wájú ń búra wa kí bí wọn lọ kọ́ ìkànnì tọwọ́ bọ̀ ìwé pé ó di ní ìbú ẹ̀ mọ́ wọn ní ìbú àdèmọ́ àmọ́ gbàláfíà láàyè yé nǹkan tí mo sọ yẹn pọ̀ jù ni ó dẹ̀ yarí pé kò lè ṣeé ṣe ipe kàrà kó ṣeé ṣe èmi ni kí n stop kémi máa bù mọ́ nǹkan tí bá fẹ́ kí n sọ fún ẹ̀wà ràn mí lọ́wọ́ tó fẹ́ bribe mi ni èmi jẹ́ lè gbogbo yẹn kọ́ lè fowó rà náà gbogbo yẹn kọ́ lè fowó rà náà pé kémi bá ti stop èmi tí n bá ti stop gbogbo tí bá fẹ́ ṣe fún mi kí n lọ face business mọ́tò mi wà á ràn mí lọ́wọ́ èmi ò yẹ kó yẹ kí ẹ sà kókó tó wà bẹ́ẹ̀ ni pé ẹ jẹ́ ká kọ́ yanjú ohun tó wà nílẹ̀ yìí tó mọ̀ rẹ pé irú tí mò ń sọ yẹn ó lòdì sí ohun tó wà máìndì wọn dàtútò sí torí Ọlọ́run pè mí ẹ wá ní ká stop fire ẹ lọ wo láti September last year 2024 ẹ rí i pé no video gbàgbé pé ní ọ̀dà ok mo dẹ̀ àwa stop àjọṣe fídíò ok ẹja stop wọ́n pẹ́ lóòótọ́ bí ẹ parí ìjà torí ìyà tó wà láàrin pé kíyàn la ìjà àti tó parí ìjà tó mo sọ ń jọ yẹn mú ní bàbá ṣe fẹ́ parí ìjà ní abẹ́fẹ́ lájà tẹ́ bá la ìjà sì máa padà jà bó tẹ́ bá parí ìjà ẹ pa tegbòtegbò mo ní bàbá ẹ pa tegbòtegbò ọmọ tẹ́lẹ̀ parí pé ẹ jẹ́ pé wà lọ sí federal high court táwọn dé federal high court ẹja lọ tọwọ́ bọ̀ ìwé àlàáfíà bàbá yẹn ò gbà so that ihun tó ń fẹ́ ṣe fún mi wọ́n fẹ́ set mi bóyá mo lè dance to the tone pé mo need the help tí bá dance to tone yẹn wọn ò ní ṣe ń tẹ́lẹ̀ ṣe yẹn o wọ́n máa wá di pé wọ́n máa rìkọ́ọ̀dù mi wọ́n bá wá fi rìkọ́ọ̀dù yẹn rọ́bìṣì mi ń sìn àná lọ gbé rìkọ́ọ̀dù ibi tí mo ti sọ pé àbákẹ́ fún mi lówó wá ẹ lè gbé wá tó bí mi ò béèrè owó lọ́wọ́ yẹn ilẹ̀ ń negotiate 100 million pẹ̀lú mi mi ì dẹ̀ béèrè lọ́wọ́ yín mi ì dẹ̀ ní interest so that láti September October November December tó tún fi di January tó wá ṣe wá bẹ̀rẹ̀ nígbà yẹn tó fi ọ̀rọ̀ x mi bẹ̀rẹ̀ torí pé mi ò dance to the tone wọn yẹn ni bàbá yẹn ti tún ní kọ́ lọ gba ọ̀dọ̀ ọmọbìnrin yẹn wọlé sí mi lára mo wá fẹ́ béèrè lọ́kàn lọ bàbá yìí èmi tọrọ tèmi lélẹ́yìí o ṣe pé mo ti sọ number 1 Ìmáàmù Ògbómọ̀ṣọ́ number 2 ọ̀rọ̀ Ìsáàsì Jamiu àti Àmùdá number 3 tèmi yìí lódì di 5 months tí bàbá yìí fi dìwà lọ́wọ́ mú tí mo fi gbà fọ́lọ́run pé ok mo gbà kálàfíà ìjọba odindi 5 months yẹn ẹ bá mi béèrè lọ́wọ́ bàbá yìí tó fẹ́ parí ìjà láàrin èèyàn méjì ìkan wà ó náwó fún tẹ́lẹ̀ wọ́n ló ní o ok èmi tí other side mo tún wá surrender ara mi pé kíjà parí láàárín 5 months yẹn ẹni kí bàbá yìí kó sọ pé ibo ló ti pè mí àtẹni yẹn papọ̀ lóòótọ́ pé ok méjèèjì o ẹ ti dọmọ mi o kò pọ̀ jù náà o lè má náwó fún mi ìbéèrè owó ẹ ok méjèèjì ti dọmọ mi ó dá o lágbájá látẹ̀ní ìlọ o gbọ́dọ̀ sọ̀rọ̀ lágbájá mọ́ lágbájá o gbọ́dọ̀ sọ̀rọ̀ lágbájá mọ́ ẹni fẹ́ parí ìjà wọ́n ní ẹni tó máa parí ìjà a kì í fárí lẹ́yìn olórí ò lè parí ìjà fún èèyàn méjì kó má pè wọ́n papọ̀ tọ́kùnlóòótọ́ o fẹ́ parí ìjà o play define and rule odindi 5 months mo surrender fún yín náà ṣé ibo lẹ ti pè wá kódà kó dé lórí fóònù ẹ pè wá papọ̀ náà kàkà bẹ́ẹ̀ ẹ̀ ń gasẹ̀ fún mi ni èmi náà wà mọ̀ play along pẹ̀lú yín gbàdí mo di pé ẹ fẹ́ fi ọṣẹ yí mi níbi ìyàwó mi ni mo já mọ́ yín lọ́wọ́ if you know so ẹ fẹ́ rún mi ẹ fẹ́ dọ́gbọ́n set mi ni kẹlẹ̀ mọ̀ pé define and rule ni bàbá yìí máa ń lò kódà mo tún padà gbọ́ lẹ́nu ọmọ ẹ̀ tó ní jèrè yẹn ọmọ ẹ̀ tó ní jèrè tó ní ọmọ òun yẹn ọmọ yẹn sọ fún mi pé umura kan tán fún mi pé kí n wá ẹ̀ mo tọ́ pé umura tán fún mi yẹn wọ́n fún mi lówó wọ́n ra tíkẹ́ẹ̀tì lásán jẹ́ kí n fi hàn yín wọ́n ní kódà wọ́n ní kí n screenshot tíkẹ́ẹ̀tì ni wọ́n ní kí n screenshot tíkẹ́ẹ̀tì yẹn tó máa gbé mi láti báyìí
ṣó yẹ yín kí n screenshot ẹ̀ kí n send ẹ̀ sáwọn ṣó yẹ yín pé kí n screenshot ẹ̀ kí n send ẹ̀ sáwọn dèédé owó rẹ̀ náà send sí mi kẹlẹ̀ wọn bàbá yìí rẹ̀ dé àti ránṣẹ́ ọlọ́run kankan lọ́wọ́ tíkẹ́ẹ̀tì yẹn òun lè léwọ́n fi hàn yín gbogbo chatting wá sì wà lọ́wọ́ mi ẹ wò àwọn tíkẹ́ẹ̀tì yẹn ni mo screenshot tíkẹ́ẹ̀tì yẹn báyìí chatting wa lélẹ́yìí mo screenshot tíkẹ́ẹ̀tì yẹn òun ni ẹ̀yìn mo screenshot tíkẹ́ẹ̀tì yẹn ni ṣe ti rí mo screenshot ó dẹ̀ send èdè owó tíkẹ́ẹ̀tì wà lórí tíkẹ́ẹ̀tì yẹn gangan ló send sí mi so dàpọ̀ yín pé bóyá ó fún mi lówó kan pé mo á gbọ́ lẹ́nu ọmọ ẹ̀ yẹn ẹ máa gbọ́ o tí wọ́n pẹ́ tó fẹ́ parí ìjà lóòótọ́ ni wàláì tàláì tó yẹ kí n gbá mọ́ra yẹn lọ́wọ́ ẹ̀ màá sọ fún yàn lẹ́nìí màá sọ fún yín lẹ́nìí kódà mo sọ fún Legacy mo ní tí wọ́n ní pé bàbá yìí fẹ́ dọ́gbọ́n tán mi lọ sí Òmùra láti pé ó fẹ́ parí ìjà láàrin èmi àti Ṣèkíù mo ní ṣùgbọ́n tó bá pè yẹn náà ni kò sí wàhálà mo bá pè yẹn náà ni kò sí wàhálà mo ní Legacy já àjọ lọ bàbá yẹn kọ́ ló fún Legacy ní Òmùra o mo ní Legacy adẹ̀yànjú ọ̀rọ̀ Legacy àjọ lọ ọmọ bàbá yẹn ló padà wá sọ fún mi pé bàbá yẹn ó sọ fún ẹ̀ fún mi ò gbàgbọ́ pé bàbá yẹn fún bọ̀bọ́ yẹn náà ní owó pé kó wá sí Òmùra kó lè parí ìjà bọ̀bọ́ yẹn ní ò wá mọ̀ pé tó yẹ pé lóòótọ́ ló fún lówó ó dẹ̀ mọ̀ pé èmi wá mo yẹ ìpínlẹ̀ àlàáfíà yọ kí ló pé wọ́n yẹ pé mi lè tí wọ́n ń blame mi lè ń bájà wọ́n yẹ pé èmi lè sọ pé mi fẹ́ kàlàáfíà ìjọba dájú tó ṣe ẹ fẹ́ sẹ́ẹ̀tì mi ni tó gbàdá dé Òmùra kàkà kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ mi ọ̀rọ̀ pé kí n jáwọ́ lórí ọ̀rọ̀ bọ̀bọ́ yẹn náà lẹ́ ń sọ náà Saheed ní kí n jáwọ́ lé lórí ibo lẹ ti pè wá papọ̀ ó jẹ́ nọ́mbà 3 mò ń gé kéékèèké ni o nọ́mbà 4 ẹlẹ́ẹ̀kẹrin òun ni ọ̀rọ̀ ìmọ̀ọ́mù Ọ̀yọ́ gbogbo tí mo ká yìí ẹgbẹ́ bàbá ìwà àlàbẹ̀ gbogbo ẹ̀ o bàbá ìwà àlàbẹ̀ gbogbo ẹ̀ o ó ná sẹ́ẹ̀sì àwọn gbogbo both party gbogbo ẹ̀ ló ná sẹ́ẹ̀sì o èwo ló parí mbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun lọ̀rọ̀ mọ́mù Ọ̀yọ́ kí lè mọ̀ pálábùrú bàbá yìí pé kò kí ń ṣe nǹkan torí tọ́ lọ́hùn ó máa ná owó tiẹ̀ síbi pé nǹkan báyìí mo fẹ́ kó ṣẹlẹ̀ ni ìmọ̀mù Ọ̀yọ́ Shehu Taofeek àti Ogba Gold wọ́n show interest lórí ọ̀rọ̀ mọ́mù Ọ̀yọ́ látara pé àwọn family wọn ní kan show interest nígbà tí wọ́n show interest lórí mọ́mù Ọ̀yọ́ àsìkò ẹni wàhálà ń ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ Ṣèkíù àti bàbá kí ó gba gold torí kí bàbá kí ó gba gold kó má lose relationship àwọn àti bàbá yìí ẹni kí wọ́n kó ṣe fídíò yẹn gbà mo sọ pé bàbá kí ó gba gold ò fẹ́ lose relationship àwọn àti bàbá yìí wọ́n wá withdraw gbogbo mátà láàrin àwọn àti Ṣèkíù wọ́n yọ̀ǹda gbogbo ẹ̀ nítorí bàbá tí wọ́n fẹ́ lose ẹlẹ́kẹ̀yìn mọ̀ sọ lọ́wọ́ yìí o wọ́n fẹ́ lose relationship wọ́n wá fi gbogbo mátà yẹn lẹ̀ wọ́n filẹ̀ fọlọ́run pé torí bàbá àwọn fẹ́ lose relationship bàbá kí ó gba gold wọ́n wá fi gbogbo ẹlẹ́fọ̀ ọlọ́run máa gbọ́ o bàbá kí ó gba gold wá tún pe bàbá yìí lórí fóònù pé bàbá nítorí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù yìí mo yọ̀ǹda gbogbo ọ̀rọ̀ Saheed kódà tí a bá ní kí n yọ̀ǹda ọ̀rọ̀ ìyàgbó nǹkan màá yọ̀ǹda ẹ̀ ṣùgbọ́n nǹkan kan tí mo ní látọ̀dọ̀ yín ni wípé ẹ ràn mí lọ́wọ́ ṣé ti rí ẹ̀mẹ́ka blame àti Ogba Gold pé wọ́n á ràn lọ́wọ́ lọ́dọ̀ èèyàn Allahu muqaddara wà nasi musabbab pé Ogba Gold ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ èèyàn náà lọ́lọ́run máa lò àti Ogba Gold mọ̀ kí bàbá yìí wà ní position ẹni tọ́lọ́run lè lò fóun gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ti ń jọ ń bá àjọṣe bọ̀ láti 15 years ago tó dẹ̀ mọ̀ pé bàbá yìí ọlọ́run lè lò fún òun tó bá fún òun ní sọ̀pọ́ọ̀tì ọlọ́run lè lò fún òun àti Ogba Gold wa lọ bá yín wá pè yín wá bá yín sọ ẹ̀ wá rìkọ́ọ̀dù ẹ̀ àti Ogba Gold nínú òun di ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹni tó wá náà òun dídì wá bá yín tó di sọ̀rẹ́ndà gbogbo case tó dìdí wà bá yín tó dìdí pè yín ọlọ́run fún ara ẹ̀ ní àdéhùn ní astejibu lákùn lọ́lọ́run wí ọlọ́run tó ní gbogbo nǹkan pátápátá tó
tó ní gbogbo nǹkan ó ní àdìwú ní tẹ́ bá fi lè béèrè lọ́wọ́ mi o astejibu lakum máa fún yín. Akéwùgbà Gold wá béèrè lọ́wọ́ ènìyàn ìrànlọ́wọ́ pé kó sọ́pọ́ọ̀tì òun kàkà kí bàbá yìí sọ́pọ́ọ̀tì Akéwùgbà Gold ẹ máa gbọ́ o kí ẹ mọ̀ pé bàbá yìí kò kí ń parí ìjà láyé definer rule ló máa lò kàkà kó sọ́pọ́ọ̀tì Akéwùgbà Gold tó wá bá ẹ tó tún fọ́ Ọlọ́run bẹ́ẹ̀ àwa gbọ́ wípé ẹni tí ò mọ̀ rí ẹni tí ò mọ̀ rí tí ò rí ẹ rí tí ẹ̀jọ ní àjọṣe rárá nítorí pé kójú lè ti ẹni tó mọ̀ rí tójú lè ti ẹni tó wá bá ẹ ó wá lọ rẹ́ńdà support ẹ fẹ́ni tí ò mọ̀ rí. ok ẹgbẹ́ wa sọ pé gbogbo tó wà tó pamọ́ ojú ọlọ́run tó pé wọ́n fowó ṣe wọn ò fowó ṣe líláì ọ̀dọ̀ ọlọ́run nìkan nìyẹn wà ní kọ̀rọ̀ ṣùgbọ́n mọ̀ pé ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ àti ìmọ̀ọ̀mù Ọ̀yọ́ ìgbéwà àkọ́kọ́ rẹ̀ ni wọ́n tó ní bá jọra fún wéwọ́n o ẹni rẹ̀ pé bàbá yìí náwó fún ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ bàbá yìí ná owó fún ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ automatically ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ lè gbé ọ̀rọ̀ ìmọ̀ọ̀mù Ọ̀yọ́ yẹn wá bá pé ẹ bá mi support yẹ ok ẹni rẹ̀ bẹ̀ pé gbogbo tó ń ná ní kọ̀rọ̀ ààrí gbogbo tó ń ná ní kọ̀rọ̀ àwọn kan ní 50 million àwọn kan ní 100 ààrí ṣùgbọ́n agbẹ́gbẹ́ bàbá ìsọ̀kè tí wọ́n máa fi 100 million wàá lù sí ìmọ̀ọ̀mù tó ń wá wọ́n fẹ́ bàkẹ́ gba gold ẹjẹ́ wá fi ti kọ̀rọ̀ lẹ̀ wọ́n wá ànáùsì ẹlòmíì wípé òun ló padà jẹ ìmọ̀ọ̀mù Ọ̀yọ́ gbogbo aláwa padà wá rí wípé bàbá yìí wá ní kán lọ gbé mọ́tò méjì fún tẹ̀pẹ́ tí kọ̀ọ̀rọ̀ àrí bọ̀tà àrí ti gbangba bàbá yìí ní kán lọ gbé mọ́tò méjì fún ẹni tó jẹ ìmọ̀ọ̀mù tó bá já sí pé ní tó fẹ́ ṣe àtúnṣe tó fẹ́ ṣe déédéé tó dẹ̀ rántí pé òun máa pàdé Ọlọ́run tó dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló fún òun ní owó yẹn lóòótọ́ èèyàn tó wá bá ẹ tó wá sunkún wá bá ẹ ní kọ̀rọ̀ pé òun wá ipò yìí ó kì í káwájú àfi kádàrá Ọlọ́run padà wá ṣe Ọlọ́run ní òun kọ́ ló kàn tó bá pẹ́ tó fẹ́ ṣe dáadáa tó dẹ̀ fẹ́ rójú rí Ọlọ́run tó ń wá ojú rí Ọlọ́run tó ń wá kọ́lọ́run ṣe àforíjì fóun náà gbẹ́gbẹ́dà kámọ̀ tó ń wá kóun rí ìyọ́nú Ọlọ́run mọ́tò méjì tó fún ìmọ̀ọ̀mù yẹn ẹ dákun kí ló pọ̀ jù kó ní pé ok Akéwùgbà Gold ó wá bá mi lóòótọ́ ṣùgbọ́n kádàrá Ọlọ́run ò gbà bẹ́ẹ̀ mọ́tò méjì yìí ẹ lọ gbé kan fún ẹni tó jẹ́ ìmọ̀ọ̀mù ẹ gbé kan fún Akéwùgbà Gold Akéwùgbà Gold gbàpọ̀ Ọlọ́run ni ò kọ́ o àfà ẹ̀ Akéwùgbà Gold 15 years ago ẹjọ́ ń ṣàfà bọ̀rọ̀ náà gbà pé òkè Ọlọ́run ni ò kọ́ o Akéwùgbà Gold ṣùgbọ́n mo fi eléyìí èmi náà fi dá sí pé mo fún ẹ torí pé ẹni tó fún ní mọ́tò méjì dèédé ọpẹ́ tó máa dá lórí mọ́tò ẹyọ kan náà ló dá lórí mọ́tò méjèèjì yẹn dèédé ọpẹ́ tó máa dá lórí mọ́tò ẹyọ kan tó bá fún náà ló dá lórí mọ́tò méjèèjì tánípé wá pín mọ́tò méjèèjì fáwọn èèyàn méjì tó bá pín mọ́tò méjì fáwọn èèyàn méjì wàá rí oore àti ọpẹ́ láti ọ̀nà méjì Ọlọ́run máa wá sun ẹlẹ́sàn lọ́nà méjì ó tún máa wá parí ìjà láàrin èèyàn méjì gbogbo tó ń ṣẹlẹ̀ yóò bá máa ṣẹlẹ̀ ṣùgbọ́n mọ̀ọ́mọ̀ kó mọ́tò méjèèjì fún ẹnìkan láti pé kó lè fi bà ẹnìkan nínú jẹ́ tó bá wá bà ẹnìkan nínú jẹ́ tọ́lọ́run ò bá bà nínú jẹ́ ńkọ́ ṣé bàbá yìí ṣó tún nǹkan ṣe nàbó bà nǹkan jẹ́ ìjọ ẹ̀dá mi lóhùn ó di mẹ́rin ṣé bàbá yìí tún nǹkan ṣe ni àbò bà nǹkan jẹ́ ṣé òfowó ẹ̀ tún nǹkan ṣe ni àfọwọ́ ẹ̀ bà nǹkan jẹ́ ó di mẹ́rin táwọn nílàkàyè ń tẹ̀lé mi ṣá ẹlẹ́ẹ̀karùn-ún mo ń gbé kéékèèké ní o ẹlẹ́ẹ̀karùn-ún òun á ní ti èmi náà tún níyẹn náà àti x mi èmi náà ẹ jẹ́ kí n lo tèmi ẹlẹ́ẹ̀karùn-ún ẹ jẹ́ kí n gbé Akéwùgbà Gold náà wọlé
Akeugba Gold náà lẹ́lẹ́karùn-ún. Okay, Akeugba Gold wá bá ẹ sọ̀rọ̀ ẹ tí wá gbọ́ o ẹlẹ́karùn-ún eléyìí o. Bàbá Akeugba Gold wá bá ẹ sọ̀rọ̀ inú ọ̀rọ̀ tí Akeugba Gold wá bá ẹ sọ ó wá mention obìnrin kan pípé yes who your friend and your as mommy go and meet them. Aisha tẹ̀lé mọ́ Koyum àwọn ọmọ ọ̀rẹ́ wa gbé àti mọ́mí ẹ̀. Now ẹjọ́ ó dàn wọ́n mi lè ṣe ẹ sáré wo àwọn tó wá gbé ọmọ ok mo ti rí wọn. Kọ́ńtà go and meet them ẹ̀jẹ̀ má bínú ọ̀rọ̀ ọmọ ṣòro àwọn agbé ẹ̀ lọ́wọ́ fún jùlọ lọ bá ṣe àwọn ọ̀rẹ́ wa gbé wọ́n gbé wọn ṣeré jáde lọ́yọ̀ dún ta Aisha and Koyum àwọn ọ̀rẹ́ wa gbé ẹ má bínú jáde pé ẹjọ́ má bínú ẹlẹ́karùn-ún close the door for me náà ẹlẹ́karùn-ún yìí ẹ má bínú náà Akeugba Gold wá bá ẹ sọ̀rọ̀ pé ẹ má gbọ́ máa play voice yẹn o Akeugba Gold sọ pé bàbá ẹ ràn mí lọ́wọ́ torí wípé Monsura Sumonu ó ń dà mí láàmú lórí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù yìí ẹ gbọ́ o ẹ ràn mí lọ́wọ́ Monsura Sumonu ń dà mí láàmú lórí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù yìí mo dẹ̀ ti lọ bẹ́ẹ̀ mo ti lọ lé lọ bẹ́ẹ̀ kò gbà ṣé mo pé bàbá Akeugba Gold ń wá support torí ẹni tó pè ní Monsura Sumonu yìí ó ti ṣe sẹ́nétọ̀ bóyá lẹ́ẹ̀kan àbẹ́ẹ̀mejì rí lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ state ó dẹ̀ wà lára àwọn tí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ máa ń gbójúlé ó wà lára àwọn tí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ń gbójúlé dájúdájú Monsura Sumonu yìí ó máa sọ̀pọ̀tì àwọn sáìdì ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ bàbá Akeugba Gold wá lọ bá bàbá yìí pé ẹ ràn mí lọ́wọ́ Monsura Sumonu ń dà mí láàmú mo dẹ̀ ti lọ bẹ́ẹ̀ tó wá pàgbàlagbà tó fẹ́ tún nǹkan ṣe àkọ́kọ́ ó sọ fún ẹ ní kọ́ lórí sọ́fẹ̀ kò sọ lórí social media o kọ́ lórí sọ́fẹ̀ o wá tún rìkọ́ọ̀dù ẹ̀ o wá gbé sórí social media o wá gbé fọ́tò Monsura Sumonu sí ìwọ̀n tó yẹ kó parí láàrin ìwọ̀n tó yẹ pàrí àgbáre ni ẹ tó ń tún lé ṣe tó ń fowó ẹ̀ wá ìyọnú Ọlọ́run àtàlìkìyámọ̀ rẹ̀ ṣe bó jẹ́ kó pọ̀ wọ́n pa Monsura ọmọ mi ni Monsura náà sísítà mi ni Monsura náà family Monsura náà jẹ́ kí n pe Monsura kí n bá yín parí ìjà yẹn ó bá wọn parí ìjà yẹn number 1 ó tún wá gbé sórí social media pé kí wàhálà tún lè ṣe láàrin Monsura Sumonu yẹn àti bàbá Akeugba Gold ẹgbọ́ òun lélẹ́yìí ẹ máa gbọ́ o. ẹgbọ́ o. Monsura Sumonu gbé ogun tèmi ní Ọ̀yọ́ state tó pọ̀ jù mo ti lọ bá mo lọ bẹ́ẹ̀ lẹ́yìn fídíò tí Kaola ṣe wọ́n sọ immediately tí Kaola ṣe kìnìyàn báyìí wọ́n gé kéékèèké náà spread yẹn. Will you keep quiet? Continue. mo fẹ́ kí ẹ support mi mo need support mi. Monsura Sumonu gbé ogun tèmi ní Ọ̀yọ́ state tó ti pọ̀ jù mo ti lọ bá mo lọ bẹ́ẹ̀ lẹ́yìn fídíò tí Kaola ṣe wọ́n sọ immediately tí Kaola ṣe kìnìyàn báyìí wọ́n gé kéékèèké náà spread yẹn. ẹ gbọ́ now ẹ gbọ́ orí péjì yẹn mo ti play o èèyàn wá bá ẹ wọ́n sọ fún ẹ pé Monsura Sumonu gbé ogun tí òun lọ́yọ́ state mo ní ìdìrànlọ́wọ́ yín kọ ọ̀rọ̀ ló ti ń sọ o wá rìkọ́ọ̀dù ẹ̀ tí wọ́n pa àgbàlagbà tó ń tún dé mọ̀ tí bàbá yìí lo definer rule tí wọ́n pa àgbàlagbà tó ń tún ilé ṣe ni tí wọ́n pa àgbàlagbà tó ń fowó ẹ̀ wá ìyẹnú Ọlọ́run ni èèyàn bá ẹ sọ̀rọ̀ ní kọ́ọ̀rọ̀ bàbá èèyàn tí àtúbọ̀tán yín o bàbá wa láì ibi tọ́rọ̀ dé dúró ìkónílà káyé ro náà kónílà káyé ronú sí náà èèyàn wá bá ẹ ní kọ́ọ̀rọ̀ pé Monsura Sumonu ń dá wọn lá kọ́ọ̀rọ̀ létí sọ náà man satara muslim satara Allahu yawmal qiyamati gbogbo ẹni tó bá bọ́ àṣírí ọmọ ọ̀yá ẹ̀ Ọlọ́run náà máa bọ́ àṣírí alùkìyàmọ̀ bàbá ṣe ẹ ti wà tọ́lọ́run fi ní bọ́ àṣírí alùkìyàmọ̀
bàbá ṣẹ́pẹ́ ti wùwà tọ́lọ́wọ́ fi ní bú àṣírí yín tẹ́pẹ́ ìwò owó lẹ́ máa fi wọnú náà jáàná ọmọ ọ̀làlẹ́ kìámọ̀ pẹ̀lú tẹ́sí fẹ́ kó gba góòdù yìí pẹ̀lú tẹ́sí fẹ́ kó gba góòdù bàbá ìwò owó àti ìyà lẹ́ máa fi wọnú jáàná ọmọ lóògùn tẹ́sí fún yìí. èèyàn wá bá yín ní kọ́ọ̀rọ̀ ó sọ nǹkan fún yín ní kọ́ọ̀rọ̀ ẹ lè ṣàtúnṣe ní kọ́ọ̀rọ̀ ẹ tún wá gbé sórí social media kí wàhálà ló ṣẹlẹ̀ láàrin kó tún lè ṣẹlẹ̀ láàrin àwọn fámìlì Mọ̀nsúrásùmọ́nù àtàwọn fámìlì àti ó gba góòdì ẹ tún fẹ́ dàlú wọn rú bàbá ẹ̀ ní àtúbọ̀tán rí bàbá kò sí tẹ́ máa ṣe fún Ọlọ́run tẹ́ máa rí ìyọ́nú Ọlọ́run mọ́ àfi tẹ́ bá tọrọ àforíjì lọ́wọ́ akẹ́gbà góòdì èèyàn wá bá yín fún ìrànlọ́wọ́ bàbá sẹ́yìn náà kì í lọ bọ́ lọ́hùn kí lè máa ṣe múra gbogbo ìgbà kí lè máa ṣe ní múra gbogbo ìgbà kí lè náà lọ bọ́ lọ́hùn ni ṣé gbogbo tẹ́ ń bọ́ lọ́hùn sọ ní kọ̀rọ̀ tẹ́ ń rawọ́ra bẹ̀ tẹ́ ń rawọ́ra sẹ̀sọ́ lọ́hùn ṣé gbogbo ẹ̀ lọ́hùn sọ fáwọn èèyàn ni àwọn ẹ̀kọ́ mi tẹ́ ń bá Ọlọ́hun sọ tẹ́lẹ̀ ní ògbódò gbọ́ àwọn ẹ̀kọ́ mi tẹ́ ń sọ fọ́lọ́hun ní Káàbà tẹ́tì ní ògbódò gbọ́ ṣọ́ba tó ń gbọ́ yẹn sọ fẹ́ lòmíì ni bàbá àṣírí yóò ní bò láyé àtàlẹ̀kẹ́ àmọ́ pẹ̀lú nǹkan tẹ́ ṣe wá tó gba góòdù yìí àṣírí yóò ní bò láyé àtàlẹ̀kẹ́ àmọ́ pẹ̀lú nǹkan tẹ́ ṣe wá tó gba góòdù yìí ọjọ́ bẹ́ẹ̀ ń play àwọn èèyàn mọ value nǹkan tó ṣe yẹn àwọn èèyàn mi tó wá ń comment síbẹ̀ àti ó gba góòdù yìí wá ràn lọ́wọ́ èrò aburú tí bàbá yìí ṣe àwọn tá máa ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ fún àwọn alákẹ́tà máa ń gbọ́ ọ̀rọ̀ bá àtúndà kọlà báyìí àtúndà kọlà báyìí káà kí ni bàbá yìí fẹ́ ń gbà nǹkan tó ṣe yìí kí ló gbà bẹ́ẹ̀ kí ló gbà bẹ́ẹ̀ ẹlẹ́karùn-ún nìyẹn ẹlẹ́ẹ̀kẹfà òun wà ní ọ̀rọ̀ èmi àti x mi ẹ ká gbà wípé kádàrá Ọlọ́run ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ayé mi bàbá yìí ló kọ́kọ́ rí ohun tó ṣẹlẹ̀ láàrin èmi àti x mi ẹ jẹ́ n fi hàn yín bàbá yìí ló kọ́kọ́ rí ohun tó ṣẹlẹ̀ láàrin èmi àti x mi lórí mídíà gbogbo mẹ́fẹ̀ẹ̀fà yìí bàbá yìí mọ̀ ń pa ẹ o bàbá wọn máa gọ yìí gbogbo mẹ́fẹ̀ẹ̀fà yìí bàbá yìí mọ̀ ń pa ẹ o bàbá yìí ló kọ́kọ́ rí ohun tó ṣẹlẹ̀ láàrin èmi àti x mi lórí mídíà bàbá yìí wá sẹ́ǹdì ẹ̀ sí mi wípé ọ̀kan lọ́mọ what is this ó rí líǹkì yẹn lọ́dọ̀ POP níbi tí POP ti gbé jáde wípé ọ̀kan lọ́mọ àti ìyàwó ẹ̀ o wọ́n ń jà wípé ọ̀kan lọ́mọ àti ìyàwó ẹ̀ ń jà o òun lélẹ́yìí pé ọ̀kan lọ́mọ àti ìyàwó ẹ̀ wọ́n ń jà POP ló kọ́kọ́ gbé jáde bàbá ìlú kọ́kọ́ wá rí gbogbo àsìkò yẹn mo ti submit ara mi fún wọn o mo ti surrender ara mi fún wọn o gbogbo àwọn mo ti surrender ara mi fún wọn o bàbá ìwá send ẹ̀ sí mi líǹkì yẹn lélẹ́yìí ni mo bẹ́ àwọn èèyàn lè rí mi ìdẹ̀fẹ́ káwọn èèyàn rí àwọn èèyàn tó wà lọ́ndà kọ́mẹ́ǹtì ok bàbá yẹn òun lélẹ́yìí tẹ́ bá wò ẹ wò líǹkì yẹn ní 2025 líǹkì yẹn ní bàbá yẹn ló sẹ́ndì ẹ̀ sí mi líǹkì yẹn lélẹ̀ bàbá yẹn ló sẹ́ndì líǹkì yẹn sí mi òun ló kọ́kọ́ rí mo wá kọ sí bàbá yẹn what this about òun lélẹ̀ aṣáwọn èèyàn rí ṣá ó dùn pé mi lókè ní àpò mi yẹn mo wá ní this is from Saheed Shittu and his friend P&P mo wá ní I'm so happy that you are seeing it before me náà tún fẹ́ lò bẹ́ẹ̀ ni pé bàbá ìlú kọ́ ọdún tó ṣe láàrin mi àti x mi ó ti rí lórí media kó ló gbọ́n bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì mi ní on the 25 of January kó ló gbọ́n bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì mi ní February wọ́n ti ń kú ẹ̀ bàbá ìwà béèrè gbogbo mo ní àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ mo ní wọ́n tó bẹ̀rẹ̀ pé normal èmi àti x ní misunderstanding nígbà yẹn tó bá kí bàbá tó ń wá àtúbọ̀tán rẹ̀ tí mo ti surrender ara mi fún ẹ ńgbà yẹn o mo surrender ara mi fún ẹ my daddy ni mò ń pè ẹ́ my daddy mò ń pè ẹ́ o wá gbọ́ kèmí àti x mi ní mùsùlùmí bá kẹ́ni tó wà àtúbọ̀ tán rí kí ló yẹ kó ṣe ni pé ọ̀kan lọ́mọ fún mi nọ́mbà x yẹn kó wá pè lórí aago madam kí ló dé ẹ̀yìn àtọkọ yín tẹ́ bá tiẹ̀ ń jà ẹjà láàrin ara yẹn parí ẹ̀ láàrin ara yẹn kó wá gbọ́ ohun ẹ̀ báwọn kò ṣe ní tán kàkà bẹ́ẹ̀ ò ṣe ẹ wá lọ gbé blọ́gà bọ́ta P&P
ẹ wá ná kódà ẹ̀yẹ tí wàá já yín kódà before issue yẹn ọmọ bàbá yẹn pè mí ó ní òun wá nọ́mbà P&P wallahi tallahi ọmọ bàbá yẹn pè mí ó ní òun wá nọ́mbà P&P èmi mo sẹ́ẹ̀rì nọ́mbà P&P sí ọmọ bàbá yẹn before èmi mo sẹ́ẹ̀rì nọ́mbà P&P sí tèmi mọ̀ pé abúlé ṣe fún mi so that èmi àti ọmọbìnrin yẹn bàbá yẹn ní access pé ókè kó pè wá ẹdí bó ló ti pè wá ìyẹn dẹ̀ lẹ́ẹ̀kẹfà ẹ wá yọ lẹ́ẹ̀keje ibẹ̀ máa fi wá random máa wá gba call ṣé wá yọ lẹ́ẹ̀keje yìí wá ní pé kẹlẹ̀ mọ̀ pé bàbá yìí kò ń tolé gbogbo ihun tó bá ń ṣẹlẹ̀ láyé yìí ọlọ́run ó dàkí bóyá ọlọ́run ò fún bàbá yẹn ní ẹ̀bùn bí wọ́n ṣe ń tolé ni owó yẹn kò ń fowó yẹn tún nǹkan tó máa fi ba nǹkan jẹ́ ni ṣé gbogbo tó ṣẹlẹ̀ yìí sí ìjọba ará àta ló ṣe sí kájà pé gbogbo ará àta ni wá ó tún wá ṣe sí inú ilé ẹ̀ fún ara ẹ̀ ó tún wá ṣe sí inú ilé ẹ̀ fún ara ẹ̀ normal kò sóbìnrin tó máa fẹ́ ìyàwó lé tí ò ní jowú igbóbìnrin kan wà láyé yìí o wọ́n fẹ́ ìyàwó lé kò ní jowú irọ́ ó máa jowú ìyàwó bàbá yìí tí bàbá yìí fẹ́ nọ́mbà 2 nọ́mbà 1 ìyẹn ti dìyà sílé náà ìyẹn ti gba kádàrà àwọn ọmọ ìyá yẹn ti àwọn ọmọ àkọ́bí yẹn ti gé èèyàn nọ́mbà 2 tó wá fẹ́ ẹlẹ́ẹ̀keje mo fẹ́ sọ yìí o nọ́mbà 2 tó wá fẹ́ tó jẹ́ ìyàwó bàbá yẹn ìgbà tó máa fẹ́ ìyàwó bàbá yẹn kírísítẹ́nì ní ìyẹn nọ́mbà 2 yẹn ṣe ń bá àwọn kírísítẹ́nì àwọn ò wá láti polygamy family àwa mùsùlùmí ní polygamy family ìyàwó méje bàbá tèmi fẹ́ so that àwọn kírísítẹ́nì àwọn ò wá láti polygamy family ó fẹ́ ìyàwó yìí níjọ́ tí o ò tí ì tó bó ṣe rí rárá tó ò tí ì jẹ́ bákan tí ìjẹba kan ló fẹ́ ìyàwó kejì yẹn bẹ mánéèjì ayé títí tó fi dáhùn tó dà yìí mi support ẹ orí tó kàn mí hàn gbèyàwó yẹn bá mánéèjì ayé títí gbogbo tó padà dà lénìí kádàrá ọlọ́run ti kọ́ pé ó máa dà ìyàwó kejì yẹn ló ní sábàbí gbogbo ohun tó dà láyé ẹ ìyàwó kejì yẹn ló ní sábàbí gbogbo ohun tó dà láyé ẹ ìyàwó kejì yẹn ni ó wá dá ohun tó dà tán wọ́n wá ṣètò ọmọbìnrin kan fún ẹ tí bàbá yẹn ò tí ì mọ̀ wà láì bàbá yẹn ṣe máa padà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́dọ̀ bá padà yìn mí wọ́n wá ṣètò ọmọbìnrin kan fún ẹ pé kó lọ ṣàmúlẹ̀ kó lọ wọnú láìfù ẹ bàbá ẹ ti máa padà yìn mí tọ́lọ́run ò bá ní kí wọ́n gba ẹ̀mí yín torí bọ̀ pé àwọn kandakan tó ń sẹ̀tì ọmọbìnrin yẹn àwọn kandakan tí wọ́n sẹ̀tì ọmọbìnrin yẹn tó bá gba ohun tó fẹ́ gbà tán lọ́wọ́ orú yín bẹ́ẹ̀ ṣe wà yẹn kàkíṣẹ́ yẹn já wọ́n máa ń parọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni torí àwọn àgbáwo gangan lọ́ọ́ dé yín mọ́ bàbá yẹn wọ́n mọ̀ kékeré yẹn pọ̀ ńlẹ̀ wọ́n mọ̀ kékeré yẹn pọ̀ ńlẹ̀ náà ti sẹ̀tì ọmọbìnrin yẹn tó ọmọbìnrin yẹn ẹ gbàgbé o alágbẹ̀dẹ mi tó ń lurin lójú kan ó mọ ohun tó rí o alágbẹ̀dẹ mi mọ ohun tó rí o àgbáwo fìrí gbọ̀ngbọ̀n àgbáwo fìrí gbọ̀ngbọ̀n òun lọmọbìnrin yẹn o àgbáwo gidi òun lọmọbìnrin yẹn o àgbáwo gidi gangan àgbáwo kandakan gangan lọmọbìnrin yẹn gbàgbé o tó bá lọ ń fojú sàlámà lẹ́kùn wò pé ọkọ̀ sàlámà gbàgbé o ẹ gbàgbé omi ń já yín tán ni àgbáwo fi rí gbọ̀ngbọ̀n ní o ẹni tó fẹ́ kó tó fẹ́ bàbá yẹn tó nílé epo lọ́nà bíi tó nílé epo tó bímọ fún gangan tó bímọ gangan fún kí ló ṣẹlẹ̀ àwọn tọ́jọ́ wà lórí fíìdì gangan tọ́jọ́ wà lórí sin gangan wọ́n ti gbéṣẹ́ yẹn wá fún mi tọ́jọ́ wà lórí sin gangan tọ́jọ́ ṣiṣẹ́ gangan tọ́jọ́ sit because ẹgbẹ́ ń já yín tán bàbá mo ṣe ń bọ̀ o
ẹ̀yẹ ń já yín bàbá bẹ́ẹ̀ lọ́ máa ní kẹ́ bíbélì ní unlock. ṣẹ́tìrí tí wọ́n bá fẹ́ mú alágbára láyé ọkọ̀ máa wá kànvásà lára ẹ̀ wọ́n máa wá kànvásà ẹ̀ tó máa jẹ́ kànvásà tó máa kànvásà tó máa wà pẹ̀lú ẹ̀ 24/7. kànvásà yẹn ló máa fún àwọn sítà àwọn tó bá jẹ́ sítà nígboro máa fún wọn ní information anything tí ẹni gànámù yẹn tó fẹ́ gbé lọ́wọ́ ẹ̀ bá fẹ́ ṣe kànvásà yẹn máa dúró ti 24/7 kànvásà yẹn ní sílẹ̀ kò ní jẹ́ kó já so that ọmọbìnrin tẹ́ fẹ́ bàbá ọlọ́jọ́ kí bẹ́ẹ̀ ní ọjọ́ bẹ́ẹ̀ ní lock káwọn ọmọ yín tètè pè ń ṣàkíyèsí tó bẹ́ẹ̀ ṣe wà yẹn bàbá ti wà nínú ìdè tó bẹ́ẹ̀ ṣe ń náwó tẹ́lẹ̀ lẹ́ ṣe ń náwó sìn yín ni. bàbá ọmọbìnrin tó bá yín manage ayé yín títí tẹ́ fi déhùn tẹ́ ẹ dà yìí tó bá ti bó ṣe ní bẹ́ẹ̀ ṣe ń ná tẹ́lẹ̀ ni kò ní débi tẹ́ dé yìí bàbá yín kan mọ̀ pé ó ti affect yín ó ti affect business yín. oore kí ni Saheed ṣe fún yín tẹ́ ẹ̀ ń ralé 400 million èèyàn bá yẹ pariwo síta pé èèyàn kan gba 350 million lọ́wọ́ ọkọ òun ẹ̀rẹ̀ pé ìyàwó gidi nìyẹn tó fẹ́ kọ́ ayé ọkọ òun bàjẹ́. now normal ọmọbìnrin yẹn ẹ wá fẹ́ ìyàwó lé tó wá kọkùnrin tó fẹ́ tó ilé ni ẹ wá fẹ́ ìyàwó yẹn lọ gbé ìyàwó wá bá lẹ́ni tí ò wá láti fámìlì olórogún tẹ́lẹ̀ Christian lọmọbìnrin bàbá yìí ló sọ di Muslim. Christian lọmọbìnrin yìí bàbá yìí ló sọ di Muslim ó wá di Muslim ó wá ń bá yín ṣe Islam ẹ wá lọ gbé ìyàwó kan wá lójijì ẹ wá ní wípé òun lè fẹ́ normal ọmọbìnrin yìí ó máa kí ó máa pariwo ọmọbìnrin yìí wá kí ó wá pariwo pé láyé òun ò nígbà kẹfẹ́ yàwó léhun sẹ́ẹ̀ àná òun ò nígbà kẹfẹ́ ní ilé òun lè sẹ́ẹ̀ ọmọbìnrin wá kí ó wá travel ó lọ sí UK tó wá kí àgbàlagbà tó fẹ́ tó lé ní bàbá yìí ìyàwó ń jowú normal ó máa jowú ṣe owú ló bá ti ilé ara rẹ̀ tèmi náà jẹ́ náà owú ló bá ti ara rẹ̀ mi jẹ́ náà obìnrin tó bá jowú ẹ̀gbà kò nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ó máa jowú kò gbọdọ̀ pọ̀ jù ní kò gbọdọ̀ fi ṣe ń ṣùtà ni ó wá lọ sí London àwọn àáfàá tí wọ́n jọ ń ṣe àmọ́lì táwọn tẹ́yìn pè ní súná wàjàmá ó wá sọ fún yín pé kẹ divorce obìnrin ẹ látòrí fóònù ẹ sọ pé ẹ fẹ́ mọ́ torí pé obìnrin yẹn ti pariwo síta pé wọ́n fẹ́ gba ọkọ òun ẹ wá divorce irú ọmọbìnrin bẹ́ẹ̀ ṣé àgbàlagbà rẹ̀ ń tolé bàbá ṣe é tolé nìyàbẹ́dá lérú torí obìnrin kan lẹ́yìn tí wọ́n sẹ́ẹ̀tì fún yín bàbá kọ́lọ́n jẹ́ kí ọpọlọ yín gbé nǹkan tí mo ń sọ yìí torí pé wọ́n ti dè yín bàbá wọ́n ti dè yín irú àwọn iṣẹ́ tí ń rẹ̀ kẹ̀kẹ̀rẹ̀ àwọn àgbà owó ló ń ṣiṣẹ́ yín bàbá bẹ́ẹ̀ ṣe wà yẹn ọlọ́run ò ní jẹ́ kí wọ́n pa yín bàbá ọlọ́run ò ní jẹ́ kí ẹ ti lè sọ́jí gbogbo tí ẹ mọ̀ wọ́n ti ń ṣe aburú tó pọ̀ fún yín bàbá àmọ́ ní yín náà ń ṣe bàbá ti gbéṣẹ́ yín jáde àwọn ń sọ fáàtì fún yín àwọn tẹ́ rí yìí bàbá wọn nífẹ̀ẹ́ yín wọ́n wá gbowó lọ́wọ́ yín ni ṣùgbọ́n tó bá ṣe bẹ́yìn náà ṣe rí owó yẹn lóòótọ́ tó bá mọ́ ẹ̀ ní nọbẹ ṣe ń ná yìí irú ọmọbìnrin bẹ́ẹ̀ tó bá ti fẹ́ tolé ìyálé ń jowú ẹ wá ní ẹ̀fún ní divorce lórí aago bàbá ṣe tolé nìyẹn ọ̀rọ̀ fámìlì yín ò kàn mí sọ ọmọ tó yẹ wọnú fámìlì tèmi náà lèmi náà ti wọnú fámìlì yín o. nídìí eléyìí méjèèjì tí mo kà á lẹ́yìn bàbá tí ẹ bá gbìyànjú àti ṣàtúnṣe ó pọ̀ jù tẹ́ ẹ bá tiẹ̀ lè ṣe méjèèjì tí ẹ bá lè ṣe méjèèjì tí ẹ bá gbìyànjú àti ṣàtúnṣe mẹ́rin kẹ́ tó kú nínú ẹ̀ bàbá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kò dájú pé máa rí ìyọ́nú Ọlọ́run. tí ẹ bá ṣàtúnṣe lórí gbogbo ọ̀nà méje tó jẹ́ kẹ́ ẹ ṣàtúnṣe lé lórí tẹ wá náwó yín lórí pé kílẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ẹ wá lo gírímọ̀ ìyá ẹ̀fẹ̀ ni mo náwó mi bàbá owó tẹ́ ẹ sọ́pẹ́ yín lẹ ní ẹ̀yin kọ́ lẹ ní ẹnìkan ló fún yín ẹni tó fún yín òun náà ló ń sọ fún yín pé kúlí mọ́líkà lá ó mọ̀lì múlíkù
èmi ni mo ní ọlá tuuti mulku man tasha'u màmá ń fẹ́ ẹni tó bá wù mí ni wa tanzilu mulku mimman tasha'u mo dẹ̀ máa ń gbà lọ́wọ́ ẹni tó bá wù mí mo dẹ̀ máa tún fẹ́ ẹni tó bá wù mí wa tu'izzu man tasha'u èmi ni mo máa ń fúnyàn níyì wa tu'izzu man tasha'u mo dẹ̀ máa ń gba yìí lọ́wọ́ ọ̀yàn bàbá ẹ̀rù tó ti ń bá ayé yín bọ̀ tẹ́tí ń lo yìí bọ̀ ó jẹ́ kí gbèyàn ayé yín lọ́wọ́ wá ní pé òun kàn yín lábùkù lórí social media látara ọ̀kan lọ́mọ àtàrà àwọn ẹlòmíì wa tu'izzu man tasha'u ọlọ́run gba yìí lọ́wọ́ yín biyadikal khairi ọ̀dọ̀ ọlọ́run lọ́lá wà bàbá tó wà pọ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ lọ́lá wà ẹ ronú kí ẹ lọ ṣàtúnṣe ló gbogbo ọ̀nà méjèèjì yìí ẹ lè má achieve méjèèjì tán o bọ́tẹ́ gbìyànjú pé ẹ ṣàtúnṣe ó kéré jù mẹ́rin bẹ̀ torí pé tẹ́wọ́n ní pé ká máa ṣe lọ ní fracas bàbá mo kàn mọ́mọ́ gbé wálé fún ilé ní díẹ̀ tẹ́wọ́n ká máa gbé lọ fracas lọ fà gan fracas lọ fà gan àwọn wèrè dandan bá tó yẹ wèrè fàyíìbì wọ́n máa bá ti yín jẹ́ kò má ìdí kí rẹ́kọ̀dù yín bàjẹ́ káyé òun bàjẹ́ káyé ti ọ̀tá yín bàjẹ́ nítorí ohun tó fẹ́ gbà lọ́wọ́ yín bàbá fracas lọ fà gan o fracas lọ fà gan ó lọ fà gan ṣé mọ̀ pé ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n dé everybody ò mọ̀ pé ẹ ti ṣẹ̀wọ̀n rí náà fracas wẹ́ẹ́ ká mọ̀ ń sọ pé ti ṣẹ̀wọ̀n rí tẹ bá tí wàá bẹ́ẹ̀ kó tẹ̀síwájú kẹ́ lè mọ̀ pé èmi tún ti wà ńlẹ̀ kí n tó gba call kẹ́ lè mọ̀ pé èmi tún ti wà ńlẹ̀ tẹ mọ̀ pé tẹ bá ní fracas lẹ́ bá fẹ́ a máa wá tún kúrò ní level ẹlẹ́wọ̀n ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n sì wà ńlẹ̀ o ọ̀rọ̀ àmọ́lì sì wà ńlẹ̀ o a máa kó ńbẹ́ a máa sọ fún yín pé bàbá pé ọmọ yín tó lóyún ọkọlọmọ o kí ló dé ó ti pọ̀ nílẹ̀ báyìí ó ti pọ̀ jù ọkọlọmọ àwọn adájọ́ fracas lẹ fẹ́ a máa gbẹ ọmọ yín tó lóyún tẹ gbé wá sí Amẹ́ríkà tó wá bímọ sí Amẹ́ríkà tí ọmọ tó bí yẹn ń jẹ́ orúkọ yín bàbá a máa tọwọ́ bọ̀ pé ta ló fún ọmọ yẹn lóyún subhana rabbika ẹ pè wọlé odidi ọ̀rọ̀ ọjọ́ mi tù nìyẹn ẹ má pè wọlé kó pè wọlé ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn bàbá ẹ má ká lọ síbẹ̀ yẹn o ọmọ yín tó lóyún tẹ gbé kò Nàìjíríà tẹ gbé wá sí Amẹ́ríkà tó wá bímọ sí Amẹ́ríkà tẹ ká lọ àti tọwọ́ bọ inú yẹn ọmọ yín tó lóyún tẹ gbé kò Nàìjíríà tó wá bímọ tọmọ tó bí yẹn wá ń jẹ́ orúkọ yín ta ló fọmọ yẹn lóyún ẹ pè wọlé ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn +1 347 465 6509 ọ̀rọ̀ ọjọ́ mi tù nìyẹn àní bàbá ẹ jẹ́ ká kó lórí fracas ẹ jẹ́ àṣe nọ́mà mo wà lórí program abẹ́ sọ̀rọ̀ níta mo wà lórí program ẹ jẹ́ àṣe nọ́mà ṣé yín bàbá ẹ jẹ́ kó lórí gbogbo pé kinní yẹn ẹ bá pè wọlé kó pè wọlé mo wà lórí live program ebi wà lórí live program ẹ̀yin tẹ́ pè mí lórí kọ́ mo wà lórí live program máa bá yín sọ̀rọ̀ níta ẹ wo ẹ jẹ́ ń kó ìwé ẹ̀jà rẹ̀ àwọn èèyàn tí ń pè àwọn tèmi ń pè mí sórí conference call á ní meeting mo kàn fẹ́ gba call bíi méjì ní kó tó pé mo lọ sí meeting yẹn ẹ bá yẹ pé wọlé +1 347 465 6509 ẹ kí n wò ná ṣe ṣáájá yìí tí but bàbá tọ́lọ́mà ní kẹ́ gbọ́ mi yé fàmọ̀lì yàbá tẹ́ bá dẹ̀ gbọ́ mi yé kò sí wèrè o ẹ má wọrí o kò sí wèrè ń tẹ́ fẹ́ táwọn ní bá yín fẹ́ o yes kò tí ń tẹ́ fẹ́ táwọn ní bá yín fẹ́ bàbá o tó kọ́ tẹ́ bá ti fẹ́ àwọn máa bá yín fẹ́ o jẹ́ kí n sáré wò ná yes. ẹ mo lè gba kọ́ọ̀lù díẹ̀ ẹ tó ń pè mí ẹ jẹ́ ó dàn sàlámù alaykum ẹ jẹ́ ó dàn okay sàlámù alaykum. Wa alaikum salaam ta'ala barakatuh. ẹ ra o. Last man standing. báyìí lọ yín o. Yes. Bàbá ṣe ní kí ọlọ́pọlọ. Ọlọ́run ni o. Allahumma amin. Ọpọlọ yìí ti pọ̀ jù ní èmi à. Ọlọ́run ni o. Gbogbo àwọn èèyàn ẹ fi ìwé àwọn ọmọ ní ọjà kí ló dé èmi à. Ẹ ní ṣubú lẹ́lẹ́ lágbára náà lọ́jọ́ kò ní sẹ̀mí yín o. Ẹ kú ètò ọlọ́wọ́ bọ́ máa fi sọ rẹ̀ yọ́ máa fi máa sọ yín lágbára náà ẹ ní ìsọ̀fẹ́ ayé lágbára náà. Ẹ máa fi sọ rẹ̀ sọ yín o. Ẹ ń já wa tán wàláhì àmọ́ aláburú ẹ̀dá. Àmọ́ aláburú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ti sọ náà ni ilẹ̀ àforíjì ò tí pọ̀ jù. Kí dàbò owó ọmọ
bá gbọ́ gẹ́gẹ́ bí wàásù tẹ̀sí ní bàbá oyè tè sọjí àkọlọ́ máa tẹ sọjí. tí Ọlọ́run bá fẹ́ràn wọn. ẹ mọ fóyàn tí wọ́n máa ní. bẹ́ẹ̀ ni bàbá. bẹ́ẹ̀ kò lè dàrúnú kàkó sọjí ṣẹ́rí kàǹfàṣà tó wà lára ẹ̀ yẹn ó máa dè mọ́lẹ̀ pé bàbá ẹ má ríro kàǹfàṣà yẹn máa dè mọ́lẹ̀ ẹ má ríro bàbá yọ́ ló ń pa fún yín yọ́ ló ń pa ọmọ bọ́ọ̀lù ayé sìn wọ́n máa tún dẹṣẹ́ bàbá yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí sìn kọ́ọ̀lù ló máa tẹ̀lé kọ́ọ̀lù wọn ò ní fẹ́ kó ronú wọn ò ní fẹ́ jẹ́ kó ronú. ẹ mọ àwọn nọ́mbà wọn àwọn 19 àwọn ọmọ mi àwọn 19 gangan ẹ wò ó gbẹgbẹ kọ́ọ̀lù ẹlòmíì ní fẹ́ pẹ́ lórí ẹ̀. Aleykum salaam. Salaam alaikum warahmatullahi wabarakatuh. Hello, salaam alaikum. Dédé. Ó jẹ́ kété. Kọ́ọ̀lù tí ẹja máa hangi gbogbo ìgbà ní kílódé. Ó ń pè mí. Salaam alaikum. Bọ̀. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Yíwá Sàmọ́ Sángùdù. Ọlọ́run ló yẹ kó rí bẹ́ẹ̀ o kò ń ṣe mí o. Kò ní bàjẹ́ bàbá. Allahumma amin. Prógámù yín ti níyì. Kọ́dà. Níjà tí wọ́n wá láburú kí mọ́ o. Ẹ dákun méjèèjì tí mo kà á lẹ̀ èwo ni rọ́ńbẹ̀. Mo jòkó gbogbo ọdún tó yẹ kí n ṣe mo mọ̀ọ́mọ̀ pàátì fi méje mo á fẹ́ wo méjèèjì ẹyọkan ti tú ìlú ẹyọkan bẹ̀ ti tú. ẹyọkan péré tú ìlú. Wàláhì. méjèèjì bàbá yìí wà mọ̀ ń pa ẹ̀ méjèèjì bàbá yìí mọ̀ ń pa ẹ̀. Kò sẹ́ni kò sọ̀rọ̀ no wonder bí wàá fẹ́ ra pléyà yìí. ọbẹ̀ ra ni. pléyà yìí rà lóko lẹ́yìn kó ta gbogbo Nàìjíríà lóko rẹ̀. wọ́n ra pléyà yìí Cristiano Ronaldo rẹ̀ o. Yes, ńlá. Allahumma amin. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Allahumma amin. Ọláyà Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Sẹ́ni bí tẹ́ ẹ dì máa yẹn ni o. Ọlọ́run ni. Ọlọ́run dẹ̀ ní jí ẹ jábọ́ bẹ̀ lálẹ́ yóò ní jí ọ̀dọ̀ Ádámọ̀ mú. Àṣewọ̀ Ádámọ̀ kò ṣe sẹ́ńtorí tọ́lọ́ ni. Wàláì. Tẹ́ ẹ dì mú yẹn yóò lè wá mẹ́rin kó tọ̀hún jábọ́ láéláé. Alhamdulillah. Wàláì. Ìsọ Ọlọ́run tó nípa ju ẹ̀wọ́ rẹ Ọlọ́run máa fi sọ yín o. Allahumma amin. Ọlọ́run ní dáhìn láàmú. Àmín. Allahumma amin. Ẹ̀kẹ́ lómi tó pè wọlé. Ẹ̀ṣẹ̀ aleykum salaam. Salaam aleykum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀ra. Kò sí nǹkan tí màá máa sọ fún ìjọ pé wallahu ya'simuka minan nas. Àmín. Wallahu ya'simuka minan nas. Àmín. Lórí àwọn ọmọ yín wallahu ya'simuka minan nas. Àmín. Lórí iṣẹ́ yín, lórí dúkìá yín, lórí ẹ̀mí yín wallahu ya'simuka minan nas. Àmín. Gbogbo ibikíbi tí wọ́n ti jókòó ọ̀tẹ̀ ilé yín lórí àtàwọn ọmọ yín wọ́n ó ṣòfò tìrantìran. Allahumma amin. Ó ṣòfò tìrantìran. Allahumma amin. Gbogbo bí plan tí wọ́n mọ̀ kó wọ́n á tún lọ plan ní ìsìn. Àmín. Wa makara Allah wallahu khayrul makirin. Àmín. Ọlọ́run gbogbo ọ̀tẹ̀ yín yóò padà tẹ̀ wọ́n ni. Allahumma amin. Gbogbo bí wọ́n bá ṣe ń dì í ìmọ̀ wọn ò ní jọ. Allahumma amin. Gbogbo ọwọ́ burúkú bóyá lórí yín nígbà míì táwọn ẹni ibi bá fẹ́ ṣe nǹkan tí wọn bá rí bàbá mú wọn a máa gbìyànjú láti wọ́ lọ. Gbogbo ibikíbi tí wọ́n ti fẹ́ kọ dí yín tó fẹ́ kọ dí ọmọ yín tó ti fẹ́ kọ dí ẹ̀mí wọn tó ti fẹ́ kọ dúkìá yín Ọlọ́run ọba tó pa Fìràhùn run yóò pa wọ́n run towótowó Allahumma amin. yóò pa wọ́n run tìrantìran wọn Allahumma amin. yóò pa wọ́n run tẹ̀mítẹ̀mí wọn Àmín. pẹ̀lú ògùn Ọlọ́run pẹ̀lú àṣì Ọlọ́run wọlá gbígbà fún tẹ gbà fún Sheikh Adam Àmín. wọlá gbígbà fún tẹ gbà fún baba Mudiru Markaz Allahumma wọlá amin. bẹ́ẹ̀ ṣe dúró sórí òdodo wọlá wípé wọláhì báwọn ti lọ ń gba 25,000 tán gba 1 million tán gba 2 million ẹ̀yin náà lè lọ gbà á tí ò sẹ́ni tí ó mú yín sí ẹ̀ sí níbi ẹ̀ wá lọ gbowó lẹ́yìn ẹ wá ní àníṣe ọ̀la oríire táwọn ọmọ yín ó ṣe
ògo táwọn ọmọ yín ó dì òun ni nǹkan tẹ́ ń fẹ́ lórúkọ Ọlọ́run lágbára Ọlọ́run. Mo fi gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ bàbá Lágége tó wà pẹ̀lú yín, mo fi gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá Sheikh Adam àti iṣẹ́ rere àwọn àfáàná tẹ́ wo aṣọ yìí fún, mo fi bẹ̀ Ọlọ́run ọba Allah gbogbo ọjọ́kíjọ́ tí wọ́n bá ti ìmọ̀ràn láti ṣàbùrú fún yín àbí àwọn ọmọ yín ni àbí iṣẹ́ yín ni lórúkọ Ọlọ́run yóò padà sí wọn lórí. Allahumma amin. Yóò dè wọ́n mọ́lẹ̀, Ọlọ́run yóò sọ wọ́n dẹran sọ. Àmín. Yóò tì wọ́n, Àmín. ara ò ní wọ́n, ibikíbi tẹ́ wà báyìí, ibikíbi tẹ́ bá wà báyìí, kí àánú Ọlọ́run kó bò yín mọ́lẹ̀. Àmín. Àlùbáríkà Ọlọ́run kó bò yín mọ́lẹ̀. Àmín. Àdìsẹ́ ibi gíga la Ọlọ́run máa gbé ọjọ́ sí, ẹ máa débi gíga ni. Ẹ̀míà tó bá kù ìṣẹ́jú kan kí wọ́n rí yín mú lórúkọ Ọlọ́run ó dojú wọn bolẹ̀. Allahumma amin. سيوسم الجمع ويولون الدبر سيوسم الجمع ويولون الدبر سيوسم الجمع ويولون الدبر. ṣùgbọ́n kí ni kan tí wọ́n fẹ́ sọ ojú wípé tó bá jẹ́ pé wọ́n lo ìsíjú fún bàbá yìí, tó bá jẹ́ pé bàbá yìí kò rí báyìí tẹ́lẹ̀, ṣùgbọ́n bó ti jẹ́ pé báwọn táwọn àáfàá wọn lò wọ́n fi súnà bójú, kò sírú oògùn tí wọn ò lè ṣe bí ẹran tí ìgbà táwọn onífìtìnà ti yí dé wọn láwọn ègbowó wọn láwọn bàbá wa tí wọn bá lóde wọn ò gbowó ọmọ wọn ò gbowó àlùbáríkà. Ẹ wá wò nísìn gbogbo àwọn ọmọ tí wọn ò gbowó àlùbáríkà wọn mọ ẹ̀rí táwọn ọmọ yẹn padà yà. àbí náà. Ẹ wá wo àwọn tó ń sọ fún àwọn bàbá wa lánàá pé àwọn bàbá wa ṣe ń gbowó àlùbáríkà. Ẹ wá wo adúrú owó táwọn olórí burúkú ẹni òfò yìí ẹni ọ̀fọ̀ yìí àwọn ẹni ìráre yìí ọ̀tọ̀ ọlọ́wọ̀ tá Ànábì wa Muhammad bẹ́ẹ̀ bá sọ pé sallallahu alaihi wasallam ó tẹ̀ tún wá tó tẹ bá sọ pé tẹ bá sọ pé Allahumma sayyidina Muhammad wọn a máa wò pé kí ló dé ẹ má lo sayyidi fún Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. gbogbo tó dá tí tó lè kọ yìí bá Ànábì wa Muhammad wọ́n èdè kéésì ẹ̀ wọ́n ní ká. ẹ jẹ́ máa ṣe kéékèèké tó yẹ lèmi pọ̀ o. Ẹ wá dúró owó tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn. Ẹ wo jìbìtì tí wọ́n ìkan bẹ́ẹ̀ bàdàn bíbá ẹ̀. Oní jìbìtì ayé àtọ̀run ni. Nísìnyí, òun ló sọ̀rọ̀ sí Sheikh Adam lẹ́nu jọ́ mẹ́ta yìí. Ó dọ́gbọ́n fi ọ̀rọ̀ ta sí Sheikh Adam lẹ́nu olórí burúkú oníjì 419. Àwọn ẹ̀rí ẹ̀ bá wo gbogbo àwọn tóun náà kó sọ́dọ̀ wọ́n máa gba owó máa lọ́wọ́ ni wọ́n máa lu òun náà jìbìtì ni. Ọmọ Rando tó máa ń sọ̀rọ̀ bí aró oko báyìí tó wà ń bàdàn yẹn. Ó sọ̀rọ̀ Sheikh Adam lẹ́nu jọ́ mẹ́ta yìí. èwo ń bẹ̀ náà. Èyí bọ́ ìkan báyìí tó ń pè ní kinní kan yá àbí dídìrín yá àbí. ẹ wo ẹ̀sùn àtẹ́rí gbogbo àwọn ọmọ kéékèèké yẹn tí wọ́n lè já inú kànga làwọn yẹn jáde torí mo rí kan náà ní Ìbàdàn bẹ́ẹ̀ tó ń pè ní Fàtáyì tó ń sọ pé àwọn àfáà kíní kan àwọn tó sọ̀rọ̀ sí gbọ́nkú kíní kan mọ̀ pé onílé rí ṣé ìyá gbọ́nkú ti wá di ẹni sùúrù ìyá gbọ́nkú ti wá di èèyàn lọ́dọ̀ yín sìn ẹ̀yin lẹ́pẹ̀ ẹ̀ fẹ́ gbọ́rọ̀ pé kóbìnrin sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ̀sìn kọ́lẹ̀ ń ṣe náà ẹ̀sìn wọn mo jẹ̀gbẹ́ tí yẹn sọ pé ìkan máa lo ya ní ìnùmọ́ pé ó dẹ̀ eléyìí ọ̀dẹ̀ ni ẹ ẹjánu kànga ni ẹ wá sí Amẹ́ríkà ní báyìí kó ẹni sùúrù nìṣó ní mọ́gàláṣí lamẹ́ríkà mọ́gàláṣí àwọn Amẹ́ríkà gan kó wá lọ wọ àwọn tó ń kinu tó ń dá etí lu wọ́n yàtà tó ń sàárà lamẹ́ríkà ní báyìí sọ́pọ́ lọ́wọ́n nígbà àrùn wọn ìwọ́ pẹ́ jánu kànga ni ṣùgbọ́n òun náà ló fà á tí kọ́nu yín náà tó lọ ń gbé fúláàgì kiri tó tẹ́ pé tí gún mi wá fáwọn níbọn ẹ̀yin tẹ́ pé ẹ̀wọ̀n jẹ́ ń gbé kọ́ọ̀lù ẹlòmíì jàre àwọn tó pẹ́ jánu kànga ni wọ́n. àmì jàre àmì jàre. Ká ti Mùdírù ní tó ṣe sílẹ̀ Mùdírù ńkọ́. ọ̀rọ̀ ọjọ́ mi tún nìyẹn tó ṣe sí Agége ńkọ́. ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn kódà tẹ́lẹ̀kì ti Mùdírù ọ̀rọ̀ ọjọ́ mi kódà àwọn kan sọ pé ó fún wọn ní scholarship ó ra ilé fún wọn ó ṣe gbá fún wọn ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ká máa wá sọ yẹn kódà ẹni sùúrù gbogbo ní ọkọ̀ máa yìí tì mẹ́ẹ̀ lónìí ni pé gbogbo ẹni tó pé ó fún wọn ní scholarship kò sanwó scholarship fún ọmọ kankan o ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ọ̀dẹ̀ yunifásitì ilé kankan ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn má wọrí tọ́pìkì mi nìyẹn ẹjẹ́ kan wá tọ́pìkì mi nìyẹn ẹjẹ́ kan wá ẹ̀wò àbí yẹn kì í da ogbó ẹlẹ́tàn jẹ́ kan náà yẹn kì í da ogbó ẹlẹ́tàn tọ́pìkì mi nìyẹn ó fún wọn ní scholarship ní mọ́ríkàs scholarship wo ló fún wọn yẹn ọmọ mélòó sanwó ọlọ́jọ́ mi nìyẹn náà ọ̀rọ̀ sàlámù alaykum sàlámù alaykum tí fóònù bá ti kú mi ò yẹ fúgàmù tán nìyẹn yá ẹ máa sọ̀rọ̀ kíákíá. ẹ ti dàgbòrò orú báyìí o. kí ni mo ṣe kí ni mo tún ṣe báyìí. ẹ ti dàgbòrò orú báyìí. kí ni mo tún ṣe. wọ́n ti máa lọ kọ̀máàlì bàbá yẹn báyìí sìn. àwọn máa dì lọ́wọ́ mọ́. ẹ sọ kí ní kan lẹ́yìn kan. a ní báyìí ọmọ tó ń ṣe mọ́. ẹ
ẹni sọ̀rọ̀ bàbá ẹni sọ̀rọ̀ ẹ bàbá yẹn lè dáná rò. Ìjọba tó wà lè dáná rò láyé 2050 ti bàjẹ́. Kò lè dánú rò mọ́ o. Bàbá yẹn lórí bíta àwọn dàìkọ́ọ̀tì yẹn ọmọ lọ́mú sí bàbá yẹn lórí. Ẹ̀dùn wá sọ kíní kan lẹ́ẹ̀kan pé ṣé bàbá yẹn máa ń náwó tẹ́lẹ̀ bó ṣe ń náwó sìn. Kò ná bẹ́ẹ̀ yẹn. Kò ná bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. Kò ná bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. Ṣètìlọ́rọ̀ yẹn lásán. Ṣètìlọ́ àwọn tó bá ní kímọ̀ nínú àwọn tó ń tẹ̀lé bàbá yẹn ó jẹ́ kó gbé sí làákàyè. Ṣé bàbá yẹn máa ń náwó bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Ṣé wàá rí ẹ fọ́ lójú lálẹ́ ìlé níyì? Bàbá wọn máa lọ sí bàbá yẹn dáhùn wọ́n tún máa lo dàìpọ́ọ̀tù fún bàbá yẹn. Máa lò fún. Wọ́n tún máa lọ play àwọn wọ́n tún máa gbá géèmù fún bàbá yẹn. Kẹ́kẹ́ máa fi bàbá yẹn lọ́kàn balẹ̀. Bàbá Ọlọ́run làákàyè yóò ní jóná. Okay, ṣé gan. Ó pọ̀ ńlẹ̀ gan kọ́lọ́hún ṣàánú ni a gbọ́dọ̀ wọnú ẹ̀tàn lálẹ́ yìí. Ó pọ̀ gan ni ó pọ̀. Wọ́n ti tọwọ́ bọ̀ bàbá yẹn lórí, wọ́n ti tọwọ́ bọ̀ gan. Wọ́n ti gbé Ọlọ́run bàbá yẹn lọ́mọ ẹ̀kọ́ pa bàbá yìí o. Bàbá yóò máa gbọ́ ogúndọ̀ kú o. Ó dà mọ́ bẹ̀rẹ̀ sí ní advocate fún bàbá owó máa gọ̀ nsìn. Justice for bàbá owó máa gọ̀. Bàbá owó máa gọ̀ mọ ohun tó ń ṣe o. Sàlámù àlékún. Ẹ̀yin fámìlì bàbá owó máa gọ̀ ẹ dìde o. Mo fẹ́ ẹni sùúrù bàbá ó dà mo fẹ́ sáyìn ara mi fún yín láì sanwó mi. Bàbá mo fẹ́ gbà yín lọ́wọ́ àwọn aláburú yìí bàbá mo fẹ́ gbà yín lọ́wọ́ wọn ẹ má wọrí ẹ má sanwó mi màá ṣiṣẹ́ èmi ò kí ń gbówó kí n tó ṣiṣẹ́ ẹni sùúrù mi ń gbówó kí n tó ṣiṣẹ́ gbogbo àwọn tí mo bá ṣe láyé mọ́ mi ń gbówó ọdún mo ti ń tẹ̀lé MC Olúọmọ mi tẹ̀lé MC Olúọmọ nítorí owó loyalty 100% ni èmi má tẹ̀lé wọn torí loyalty ni gbogbo àwọn àfáàtì mo sọ̀bọ́ lórí social media mi gba kọ́bọ̀ lọ́wọ́ anybody rí mi ò gba kọ́bọ̀ rí mi ò ń gbówó bàbá mo fẹ́ sáyìn ara mi fún yín justice fún yín mo fẹ́ gbà yín lọ́wọ́ wọn wọ́n ṣàmọ́lé yín bàbá ẹ bèrè pé ọmọbìnrin yẹn ọkọ tó kọ́kọ́ bí ọmọ fún tó nílé epo lọ́nà ìgbẹ́dárúkọ ẹ̀ báwo ló lè ṣe ayé ọkùnrin yẹn kódà bàbá mo tẹ́ gbé ilé bẹ̀ gan níta ẹ̀tún mọ̀ bàbá yẹn ti mọ̀ ṣé mọ̀ pé ọmọbìnrin yìí ó ní problem pẹ̀lú first lady kan. Bàbá ló béèrè pé kí ló ṣe wọn àti first lady kan mi ní jáyé tán. Bàbá ẹsọ jí ìgboro ló mọ̀ gbòòrò àtẹwà ń gbòòrò ni àbáwo àbágbòòrò làwọn àtàwọn náà ẹni sọ̀rọ̀ ẹ̀kọ́ àtàrọ̀. wá nìyẹn. Ọ̀rọ̀ kí ń gbé yín lọ ẹ̀yin máa ń gbọ́rọ̀ lọ ní. Èmi kẹ. Kí ló dé? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn. Ó dẹ̀ wà kámìl. Àní tí bá wà lójú oorun mo tó máa ń ṣe ni mo máa ń sọ̀rọ̀ lójú oorun kí ló fà á. Ilé àwùjọ ti pọ̀ jù nìyí. Bójú ń dà mí láàmú màmá ti rí káwé ra. Bàbá kan pè yín sí ìṣàdúrà fún yín. Onífẹ́fẹ́ ṣàdúrà ni. Ọlọ́run gbogbo tí bàbá yẹn sọ Ọlọ́run jó rí bẹ́ẹ̀. Àmín. Kọ́ wọlé àníyàn tiwa náà sílé Sheikh Adam. Kọ́ wọlé àníyàn wa sí Miguel Americas. Kọ́ wọlé àníyàn tiwa gbogbo tágbà láníyàn sẹ́yìn sí gbogbo àwọn tá à ń sọ yìí náà Ọlọ́run jó bẹ́ẹ̀ fáwọn náà táwọn wà. Àmín. Ẹ ti sọ̀rọ̀ ẹ mú pọ́ǹtì jáde. Ṣé rí bàbá ń jẹ nǹkan mọ́ bẹ́ẹ̀ kò mọ̀. Bàbá yẹn. Oúnjẹ wọ́n ti mú bàbá yẹn pa. Ẹ wá tún ẹ jẹ́ kí n já wọn pé bàbá yẹn máa gbọ́. Àṣírí tó rò kó wà lọ́wọ́ wọn tó fi ń bẹ̀rù wọn yẹn. Àṣírí yẹn ni wọ́n fúláṣí ẹ̀ ni. Ohun táyé ò bá tí ì gbọ́ ni ó máa jẹ́ tuntun ní ìjà àṣírí. Àwọn kan máa rò pé àwọn ò tí mọ̀ àwa ti mọ̀ kó gbàgbé ẹ̀. Kó má bẹ̀rù wọn mọ́ kí bàbá má bẹ̀rù wọn mọ́ kí bàbá fi wọn lẹ̀. Gbogbo àwọn handicap yẹn gbogbo àwọn tó rò pé àṣírí òun wà lọ́wọ́ wọn yẹn kó gbàgbé ẹ̀ kò sí nǹkan eléyìí tẹ̀ tí ì sọ tó sì wà lọ́wọ́ wọn tó ń bílí pé àwọn ayé ò mọ̀ yẹn àwa ti mọ̀. Ó pọ̀ gan-an adébáyọ̀ kì í náwó báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n mú bàbá yẹn gbogbo kó mú bàbá yẹn sì kò tí wọ 3-4 years. 4 years ni bàbá Múránò tó dẹ̀ tó ṣẹ́ wọlé. Ó dá tí wọ́n ti já yín àwọn àfáà mẹ́wàá kan wà ń sìn tó ń gba sálárì lọ bàbá ìlú Joshua àwọn mẹ́wàá máa dárúkọ wọn next program. Àṣírí yẹn náà ló wà lọ ẹ má ju gbẹlẹ. Máa dárúkọ àfáà mẹ́wàá tó ń gba sálárì
lọ́wọ́ bàbá yìí kò dẹ̀ sí ìtọ́gbà less than 2.5 million lóṣooṣù. àdúrà mi sí ni pé. màdàkọ̀ àfà ẹni sí irú àfà next program àfà mẹ́wàá tó ń gba sálárì. ẹ bá sọ̀rọ̀ tó ẹ parí. láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ máa gba sálárì. ọlọ́run ṣàánú mi o. ṣe mọ̀ pé mi sọ fún yín kódà ẹ̀tẹ̀ sí máa já báyìí tó ti sọ pé ẹ bá bèrè lọ́wọ́ pé ṣé òun náà ń ṣe. mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀ mi dẹ̀ àwọn ọ̀rẹ́ kì í sọ̀rọ̀. ẹ má sọ̀rọ̀. ó pọ̀ gan ni o. bẹ́ẹ̀ sì fẹ́ lò yìí èmi ti ní kọ́lọ́ fẹ́ lò yìí fún kankan ni o. látara bàbá yẹn o. ọmọ wọ́n ti dúró ní bàbá yẹn dá kú bàbá ó dà bàbá ẹyẹ tó ajá yín tán. àṣírí bàbá wà lọ́wọ́ wọn. bàbá tó bá tún wá gbé yín lọ sínú inú ilé gangan tó lọ ṣe kọ̀tàlà náà fún sí fún bàbá yín wọ́n pa fún yín ẹ̀ pààyàn. bàbá yẹn pààyàn. bàbá yẹn pààyàn tó bá ṣe kọ̀tàlà náà fún sí fún ìyẹn wọn ti bẹ́ẹ̀ kú. bàbá yín lọ́ọ́ ni àwọn ọmọ fíìmù yẹn bàbá yín gbé àwọn ọmọ látọ̀ bàbá àwa là ń ṣòtì fíìmù àwọn ọmọ fíìmù yẹn gangan. ẹ jẹ́ kí fún àwọn mẹ́sẹ̀gì ọ̀kan lọ́mọ. ẹ yẹ fún ọ mẹ́sẹ̀gì. mẹ́sẹ̀gì mo fẹ́ fún wọn ni pé bàbá ọlọ́run bá wà pẹ̀lú yín adó tì yín. àmín. ẹ pé ọ̀kan lọ́mọ lábẹ́lẹ̀ ẹ pè é lábẹ́lẹ̀ èyí kan mo bá sọ̀rọ̀ bàbá mi mo bá sọ̀rọ̀ ẹ bá pọ̀ ọ̀kan lọ́mọ lábẹ́lẹ̀ ẹ bá fàbò ṣiṣẹ́ o tí wọ́n fàbò ṣiṣẹ́ o máa já o àwọn àmọ́ wàláhì àwọn àmọ́ ẹ bá ti fàbò ṣiṣẹ́ ẹ pè é lábẹ́lẹ̀ ẹ béèrè lọ́wọ́ ọ̀kan lọ́mọ pé ẹ jọ báwo lè fẹ́ bọ́ọ̀lù wàhálà tẹ wọn àwọn ajá yín tán bàbá Aleykum salaam wa barakatuh. Aleykum salaam wa barakatuh. Wa aleykum salaam wa barakatuh. Kówé. Ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ mi ti sọ̀rọ̀ mi ti bẹ̀rẹ̀ mi ti sọ̀rọ̀. Máa sọ̀rọ̀. Ọ̀nà àmà wà pẹ̀lú yín. Ẹni sùúrù kí ló fà tí máa fi ń sọ̀rọ̀ lójú oorun náà kò yé mi. Ọpọlọ yẹn ò kì í sùn ló fà. Ọpọlọ yẹn ò kì í sùn ló fà. Ẹni sùúrù èmi á sùn màá tún máa rojọ́ lójú oorun kí ló fà á bèrè lọ́wọ́ ọmọbìnrin yẹn ó ní ọ̀kan ọmọ rojọ́ lójú oorun mo ní mi ò mọ. Ọpọlọ yẹn kì í sùn ni. mi mọ. Ẹ̀rọ káwọn sáyẹ́ǹsì sọ pé tá a bá sùn gbọ̀ngàn lára máa ń ṣiṣẹ́ ìbọ́dé wa máa ń ṣiṣẹ́. Èmi jẹ́ pé ọmọbìnrin yẹn wọ́n gbà fún gbà kó lọ ṣe kó lọ kí ló dé mo fáìlì mo gbà fún wèrè padà. mo gbà fún wèrè padà èmi. ó lè lọ wọ́n bí jẹ́ǹjà ẹ̀fún kiri kan ẹni ẹ̀dọ̀ bá bá mi ṣe jẹ́ ká tó máa ṣe nọ́mbà máìka apply ọpọlọ ó lè lọ tó bá kẹ́kọ̀ọ́ apply ọpọlọ ó lè lọ. Oh my God. Oh my God. Allah kan ti láti máa dó tì. Àmín. Ṣé bí àwọn kan sọ àwọn kan ní pé ọlọ́run mọ̀ tí mi ò kàwé tí máa ń kàwé. Tí mo bá ka ìwé tí bá ka ìwé kó tẹ́lẹ̀ mi yìí. Ọpọlọ yà á ti dọ́bù. Ẹ̀ta àdúpẹ́ pé mi ò kàwé. Báwo lọ kàwé ni kí lọ kàwé jù báyìí lọ. Ayé yìí ti bàjẹ́. Ayé wọn ti bàjẹ́ rí. Ọlọ́run kan ti láti adó ti látọ̀ mọ̀nà yín. Bàbá yẹn ṣe ti kọ́ ló ń ṣàánú ni. Ẹ̀gẹ́t gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ wọ́n flash nǹkan kan bàbá yẹn. Wọ́n flash bàbá yẹn. Tó o bá yẹ kí wọ́n flash bàbá yẹn because ẹ máa wòran ṣé bí gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ 18 years ago 19 years ago 20 years ago wọ́n ti máa kẹ́ gba gold wọ́n ti mọ àfa Jamiu. Náwó bàbá yóò náwó báyìí. Àwọn ọmọ bàbá àníwọ̀n àṣìbáwò tẹ̀ wọ́n bàbá ìṣe. ọtọ kan gba tó gbàgbé pé 10 million fún akégbàgbé fi hàn irọ́ o láàsì ẹ̀ nìkan wọ́n ṣe ẹ̀sán 10 million naira fún akégbàgbé lówó prógráàmù dẹ̀ ni. Prógráàmù gbàgbé náà ń sọ. Prógráàmù tó bá sanwó yẹn tó bá san fún 10 million fún akégbàgbé yẹn ẹ̀jẹ̀ wa já yín tẹ̀sílímù máa ń gba pàṣẹ lọ́dọọdún o. Subhanallah ọmọ bàbá o. ọ̀rọ̀ ẹ wo rìsíìtì gbogbo pàṣẹ tí tẹ̀sílímù máa ń gbà gbogbo prógámù tó ń fa tí ó gba góòlù tẹ̀sílímù ń gba pàṣẹ o rìsíìtì ẹ̀ wà lọ́wọ́ mi ọ̀rọ̀ ọjọ́ mi kì í nìyẹn. Subhanallah aka FBI. ọ̀rọ̀ ọjọ́ mi tẹ̀sílímù ó máa ń gba pàṣẹ lọ́dọọdún lọ́wọ́ tí ó gba góòlù. ó dà ẹjẹ flash yín ní rìsíìtì ẹ̀yẹ kan kẹlẹ́ wọn kó wà nílẹ̀ mo bọ̀ kẹ́mi flash yín ní rìsíìtì tẹ̀sílímù orúkọ tẹ̀sílímù mo bọ̀.
Tẹ̀sílímù ń gba pàṣẹ o kódà èmi gan Tẹ̀sílímù ti tó sì mí pé tí wọ́n bá fún mi lówó iye báyìí ni pàṣẹ èwu o. Oh my God, jẹ́ kí n ibo mo fi rìsíìtì yẹn sí náà mi plan pé bẹ́ẹ̀ lò yẹn lé ní mo ń bọ̀. Báwo máa jẹ́ flash ẹ̀ ẹ jẹ́ flash inú rìsíìtì yẹn mo ń bọ̀ kọ́lé mọ̀kẹ́ mi máa ń tọ́jú pé gàdíbà ní lọ́wọ́ nàlẹ́ mi ò ní. Tẹ̀sílímù ń gba pàṣẹ ẹ máa ọ̀rọ̀ ọjọ́ mi ni màá lò ọjọ́ mi wàláì mo ní rìsíìtì Tẹ̀sílímù lọ́wọ́ ìyẹn wà lé ọjọ́ mi nìyẹn. So ibi tí mo lọ ni pé àwọn tẹ́tí mọ̀ ní 18 years ago 20 years ago wọn kò ní tàbí ọmọ ọjọ́ mẹ́jọ o. Bàbá yìí tó bá kẹ̀yìn nìkan ẹ bọ́ sí kọ́nà yàrá yín kẹ ronú nǹkan táwọn ọmọ tẹ bí yìí ń sọ pé àwọn tẹ́tí mọ̀ 20 years ago wọn kò ní sí yọnu wọn kò ní sí ó yí dáhùn tẹ́ mọ̀ 3-4 years ago náà fún yín náà tẹ́yìn sàtẹ́ lórí social media. Bàbá ẹ jọ̀ọ́ ẹ ronú kọ́nà bá a sì lọ́rẹ̀ mí yín. Bísíǹsì tẹ́ ń ṣe tẹ́bí ń ro tẹ́bí ń kágbó owó ilẹ̀ Dangote ò lè kóró owó fún yan nígbà tí tẹ́ ń flash yẹn kan ní 400 million láti ralé fún tí ẹ̀kan gba 350 million lọ́wọ́ ilé méjì bísíǹsì wọn lẹ́yìn gan ń ṣe tó bá ṣe pẹ́ ṣe rí yín kan wà lọ́wọ́ àwọn pípò yìí tẹ́bí ń kágbó owó ilẹ̀. Bàbá ẹ jọ̀ọ́ ọlọ́run àlọ́ rẹ̀ mí yín ẹ jọ̀ọ́ ẹ kọ́ sí ẹ bó sọ́kànnà yàrá kó kẹ́yìn nìkan pẹ̀lú ọlọ́run yín kẹwàá kẹ ronú pé àwọn tí mo ti mọ̀ 20 years ago wọn kò mí lórí tí àwọn tí mo máa mọ̀ 3-4 years ago náà wá ń dà mí láàmú báyìí. Gbogbo àtúnṣe tọkàn lọmọ sọ yìí ẹ gbogbo ẹ fẹ́ túnṣe ẹ lè bá ríbi dé dáadáa sí níwájú ọlọ́run lọ rẹ̀ mí yín o ọlọ́run dalé àtọ̀nà yín ro ẹjọ́ o ẹjọ́ ọlọ́mọ ọlọ́run adó tì yín o akọ́ni láti máa dó tì yín o àtàwọn ọmọ yín lọ́kùnrin lóbìnrin ànífojú sunkún ọkàn nú wọn o àwa sílùú yìí ni lágbára ọlọ́run ọlọ́àjẹ akérè ògùn ní láyọ̀ àlàáfíà àní dolílọ̀ òfò lágbára ọlọ́run wọlé aláhàwọlé wàlá kó wáta ìyẹn lọ́dá bébì mi ti ń dá. ẹ̀dá bébì yín lóhùn ìyẹn sáré gbé last call yìí padà ẹni tí ń pè mí látàárọ̀ mo ti gbé kọ́ọ̀lù wọn náà ok àtijọ́ sọ̀rọ̀ mo ti pè yín tẹ́lẹ̀ àgé nọ́mbà ìwọ̀n ṣe nọ́mbà Washington DC lélẹ̀ pè mí padà mo ti pè yín ẹ̀ gbé kọ́ọ̀lù ẹ̀yìn lẹ̀ tó gbé kọ́ọ̀lù báyìí o kérédé lákì direct call ẹ pè ní ẹ pè mí padà yín tẹ̀ ń pè mí yẹn o ẹ wo ẹ kí mi round up jàre ń pè mí ní kí lẹ́ni yín sọ. ẹ má sì fi ìwé kún eléyìí o ọ̀pọ̀lọmọ ìwé wèrè wo ẹni tó kàwé gan ò ní nǹkan tẹ́lẹ̀ lórí ẹ má ti lọ fi ìwé kún ọ ẹ má fi ìwé kún ọ lọ sí ẹja wì. ẹ jọ mo fẹ́ máa ẹ jẹ́ kí n lọ kàwé mo fẹ́ ṣe èmi náà fẹ́ máa ṣe yahoo. ẹ̀yin tẹ́ ń kọ́ lọ́yà ṣe ẹ ti fẹ́ lọ kàwé ẹ má kàwé kankan fún òṣèlú wa. ọjọ́ tí mi ti kọ́ lọ́yà ẹkùn tí mi ti kọ́ iṣẹ́ mọ́ kò ríṣẹ́ gbà mọ́ lọ́yà ọ̀rọ̀ ẹkùn kò ríṣẹ́ gbà mọ́ èmi ti kọ́ iṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́yà ní ọ̀fẹ́ gbé mi lọ kóòtù lamẹ́ríkà mo fún fàṣẹ pẹ̀lú ọjọ́ mo nílùú tó mo fún fàṣẹ mo yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ èmi máa wo nǹkan tó wà nílẹ̀ bí ẹ̀pẹ̀ ẹ jẹ́ ń kàwé mi náà fẹ́ máa ṣe yahoo. ọlọ́run ṣàánú mi o ọlọ́run máa ṣe yahoo o máa kà fi ọpọlọ ṣe já a ṣe normal ẹ máa kà rẹ̀ lu ọpọlọ já a ṣe normal má lu ọpọlọ. ẹ wo ẹ jẹ́ ìrádọ̀ program. ọlọ security ọlọ́run ti wà ẹ máa ní kò ní security àwọn èèyàn kan ní pé kọ́kẹ́ security ọlọ́run ti wà ẹ wo ń tèmi ní ìdínsìn ni pé bá ṣe máa lọ ṣe birthday mi ní umura ìyẹn ló ṣe pàtàkì báyìí àwọn lọ ṣe birthday ní umura àwọn kọ́dẹ̀ tí ń pè mí wọ́n nídìí àwọn náà fẹ́ lọ umura so that ìwọ́n tó wà fẹ́ ràn mí lọ́wọ́ èmi náà fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ lórí umura àwọn lọ ṣe birthday ní umura ìwọ́n bá fẹ́ ràn mí lọ́wọ́ kàn sí mi mo wá ní tó máa fún mi ní umura mo fẹ́ fáwọn èèyàn ní umura èmi náà fẹ́ fáwọn èèyàn ní umura dákun wọ́n bá fẹ́ fún mi ní umura èmi náà fẹ́ fún àwọn èèyàn ní umura tó fẹ́ tẹ̀lé mi lọ sí umura mi fún birthday mi pàápàá jùlọ àwọn àfáà mọ́ṣáláṣí mi gangan àwọn àfáà kan wà èmi ò kì í ṣe èmi ò ń ṣe ìta kí má ṣe sílé àwọn àfáà kan wà wọ́n ti ń tẹ̀lé mi lọ́jọ́ tó ti pẹ́ tó ń kírun mọ́ṣáláṣí mi mo fẹ́ fún wọn ní umura wọ́n fẹ́ tẹ̀lé mi lọ èmi náà dẹ́ nídìí umura jù báyìí lọ salamu alaikum ẹ̀yin last caller ìyẹn ló ṣe pàtàkì báyìí
ó yá now èmi fẹ́ kí ibi ọ̀tọ̀ lèmi fi ń wò. kílẹ̀ ọ̀nà wo lẹ́ ń fi wò. mo fẹ́ káwọn èèyàn náà kàn wò from that angle. alákọ̀ọ́kọ́ níbẹ̀ ni pé ṣé kìí ṣe pé bàbá yìí náà ó ti ṣe ọlọ́run tọ́lọ́run fẹ́ rán àgbàná sínú ìgbésí ayé ẹ̀ ló fi jẹ́ kó gba ọ̀nà yìí wọlé. because sometimes tí nǹkan bá ń ṣẹlẹ̀ nígbà míì like you really said pé ká máa wò from different angle. so nígbà míì wà tọ́lọ́run bá fẹ́ rán àgbàná sínú ìgbésí ayé yẹn pé látàyé gbogbo nǹkan tí mo kó jọ fún ẹ náà má dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. á dẹ̀ máa jẹ́ káwọn ọ̀nà àwọn ibi tó necessary àwọn nǹkan tó ní meaning àwọn nǹkan tó ní value ìyá dẹ̀ máa náwó síbẹ̀ tí tówó yẹn bá fi tán. now my own advice fún àwọn ọmọ bàbá yìí ní ò gbọ́dọ̀ sùn ọ́ tí àwọn ọmọ bàbá yìí tọ́lọ́run bá sì nífẹ̀ẹ́ wọn ní ayé. legacy. kọ́mọ́ wá kó ṣe máa já bàbá yìí lọ́wọ́ àwọn pípì because tọ́ọ̀ bá ṣọ́ra àwọn bàbá yìí ò ní dé bá kankan tí bàbá yìí because retirement age ni bàbá yìí wà o kó sí bàbá yìí sì lágbára kankan àti ṣiṣẹ́ kankan fi kún owó tó wà nílẹ̀ mọ́ wọn bá nǹkan tó wà nílẹ̀ tó ti kójọ tẹ́lẹ̀ yẹn náà ló wá nọ́ọ̀sìn náà àwọn pípì á dẹ̀ drain bàbá yìí gbẹ tó yẹ pé àwọn ọmọ ẹ̀ ò ní dé bá kankan wá kọ̀ yìí pé